Lako, 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 lako. Lako, 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 lako. Lako biara. Ó gbàgbọ́ yìí ẹ̀yin ọmọ yìí ẹlẹ́fẹ́ kánjú lówó bẹ́ẹ̀ ni bàbá ẹ fẹ́ sáré ọ̀la bẹ́ẹ̀ ni bàbá. Lako biara. Ohun ọwọ́ mi ò tó máa fi gọ̀ǹgọ̀ fà. wọ́n jẹ́ owó rẹ̀ náà. Lako biara. Èèmọ́dé. kárí ọwọ́ àlàáfíà yẹn kò wá. Ó kọjú tolú ọ̀rọ̀ òsáré ayé Lako. ẹ̀yin méjèèjì náà ni ajé ń bẹ lọ́wọ́ yín. ṣùgbọ́n ẹ̀yin ọmọ yìí ẹ̀ sì wá ní sùúrù díẹ̀. a kì í kánjú tulú ọ̀rọ̀ ìgbà rẹ̀ ò tó ṣe lọ́bẹ̀. bàbá ṣẹ́rí tẹ́ ẹ sọ ń sìn a ti ń gbọ́ láyè pé ẹ̀yin méjèèjì ajé wà wájú yín ajé wà wájú yín kò ń ṣẹ́nu èèyàn kan kò ń ṣẹ́nu èèyàn méjì láti gbọ́ bàbá wọ́n lájé wà wájú wa àti ìdébi tó wà látọjọ́ yìí ẹ wò mí mo ṣe wà ẹ fọganáísà mo ń ṣe mo ń fi pákéjì sí ni ọ̀rẹ́ mi rèé. ẹ wò bàbá afẹ́kọ́jú tù lọ́rọ̀ ẹ wò ìjẹ tó bá yí ká ṣe lọ bẹ́ẹ̀ a máa lè jẹ afẹ́kọ́jú tù lọ́rọ̀ ẹ bá wà sí oògùn owó gidi bí mo ṣe wà ìdáyẹ́bà ni mí mọ́tò ni mo ń gbà láti ìjọ tí mo ti ń wà mọ́tò yìí owó tó yẹ kó ń bẹ wá níwájú owó tó ń bẹ níwájú wa mí ìlé báyìí. ẹlẹ́fẹ́ kánjú. afẹ́kọ́jú tù lọ́rọ̀ bẹ́ẹ̀ ni ẹ fẹ́ sáré ọ̀la. bàbá gidi. ẹ fẹ́ là kẹ́ já lára àwọn ẹlẹgbẹ́ yín kẹ́ jù wọ́n lọ. bẹ́ẹ̀ ni bàbá. ó sọ ń bẹ lọ́wọ́ mi o fi kàràn kan sọ ńláńláńlá ó sọ kẹ̀kẹ̀kẹ̀ ń bẹ lọ́wọ́ mi. àwọn tí wọ́n jíwèé ọ̀dọ̀ mi fún yín wọ́n mọ̀ mí. àwa lónígbọ̀wọ́ àgàn onígbọ̀wọ́ ìbùkú àtòrí ẹni tó sàn sí kò sún nǹkan tẹ́ ń fẹ́ ń bẹ lọ́wọ́ mi lẹ́kùnrẹ́rẹ́ ni. tẹ́ bá ti sọ pé ẹ fẹ́ kò séwu kò séwu kò séwu kò séwu á ṣẹ̀ṣẹ̀ ńlá fún yín. ṣùgbọ́n ẹ̀yin náà ẹ gbìyànjú. ṣùgbọ́n ṣé kí n ṣe oṣù oníbejì fún yín ni àbí kí n ṣe fún yín lọ́tọ̀ọ̀tọ̀. bàbá bẹ́ẹ̀ ṣe wà méjì ọ̀rẹ́ ìmùlẹ̀ gidi ni wà ṣe tá bá ní ká ṣe lọ́tọ̀ọ̀tọ̀ ó lè máa ṣe pé ẹ bá wa ṣe papọ̀ oníbejì táwa méjì máa jọ gbé láàmà ọ̀rẹ́ wa gùn jù yẹn lọ bàbá. so ǹdẹ́ máa ṣe fún adé pé lẹ́ẹ̀kan náà àtẹ̀mí àti ẹ̀ ó máa dé píf. gbé wa lè fẹ́ ṣe o. tó máa dé lẹ́ẹ̀kan náà. wo wà 200,000 wo náà wà 200,000 yóò wá jẹ́ 400. tẹ́ ẹ bá ti rí ẹ ti lówó. bẹ́ẹ̀ mo sọ fún mi. 400,000 ó dẹ̀ dá yín lójú pé tá a bá ti rí owó ti dé. tó ẹ bá ti rí owó yìí ẹgbẹ́ yín wò ajé ti dé. o lè sọ̀rọ̀ 400,000 ibo láti fẹ́ rí. ọ̀rẹ́ mi ṣe ṣubú. fọ́ọ̀dà mò ń ṣe. ẹni tí ó joyún náà pátó ni wẹ́nu àké. ṣé nígbà tó ń gbé 400,000 ní ìsìn ẹ̀rù bà mí o àyà mi ò sì dá. èmi àti ẹ bá ṣe wà yìí a máa wá sọ́tọ̀ a máa wá sósì náà ni nítorí kálukú bá ní ká lè gbé ta ká gbé ta tó bá dé a máa rà mí. bẹ́ẹ̀ bá gbé nǹkan jẹ́ níta bẹ́ẹ̀ bá wọ èyí báyìí owó ti dé. mo ṣe wà ohun tẹ́ ẹ bá ní ìgbé ta. 400,000 bàbá a ti rí. Lako biara. Ẹni sáré ayé forí jálé agbọ́n máa lọ fàfà kú fà ó. Lako biara. Ohun ọwọ́ mi ò tó máa fi gọ̀ǹgọ̀ fà. Lako biara. Èèmọ́dé. Lako biara. Ó kọjú tolú ọ̀rọ̀ ó sáré ayé Lako. Iwájú
Iwájú ò ṣe lọ ẹ̀yìn ò ṣe padà sí. Iwájú ò ṣe lọ ẹ̀yìn ò ṣe padà sí. Lákọ bí ara mọ̀ọ́ká lákọ hehe lákọ hehe erùpẹ̀ ìlú mẹ́ta mẹ́ta nílùú mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tá ò sì gbúdọ̀ fojú kanra wa lákọ bí ọ̀rá lákọ bí àrá lákọ bí àrá lákọ bí àrá ẹni sáré ayé forí jálé agbọ́n má lọ fàfà kú fà ó lákọ bí àrá ohun ọwọ́ mi ò tó máa fi gọ̀ǹgọ̀ fà lákọ bí àrá èèmọ́dé lákọ bí àrá ó kọjú tolú ọ̀rọ̀ ó sáré ayé lákọ iwájú ò ṣe lọ ẹ̀yìn ò ṣe padà sí. Iwájú ò ṣe lọ ẹ̀yìn ò ṣe padà sí. Lákọ bí ara mọ̀ọ́ká lákọ hehe lákọ hehe erùpẹ̀ ìlú mẹ́ta mẹ́ta nílùú mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tá ò sì gbúdọ̀ fojú kanra wa. Ọ̀gá mi dédé náà lẹ ti rí ṣe dédé nǹkan tó lè wà lára mọ́tò yìí kàn fáàmù ni wọ́n ẹ̀sẹ̀ gbé sílé Haúsá dé níjẹta ni tí n bá lọ́ọ̀lẹ̀ Haúsá báyìí tí mo bá gbé lọ́ọ̀lẹ̀ Haúsá gbókànmù mi lè lò ju 5 hours lọ bó ṣe wà yìí pé mo tún fẹ́ ra nǹkan ni o táwọn pé mi ra nǹkan kò gbọ́dọ̀ ju 3 hours lọ. so ẹ̀gbọ́n mọ́tò yẹn báyẹn èló gẹ̀lẹ́ fẹ́ ta. ayé yẹn á dáa mo ti retí kẹ́ béèrè ìwọ bẹ́ẹ̀ sì wá béèrè ayé yóò ní bàjẹ́ mọ́tò ìbọn ṣe wà yìí má dà ní 1.5. kẹ́ni. mọ́tò pé kẹ́ fún mi ní 1.5 ká máa sọ̀rọ̀. ẹ má yẹ kí n tàn yín ẹ̀gbọ́n ṣe rí mo ṣe ra fẹ́ńsà kan last week ibi ṣe àwọn fẹ́ńsà gbẹ́gbẹ́ o fẹ́ńsà yẹn mo ra 300,000. ẹ ṣe sùúrù ṣé fẹ́ńsà ní tí díẹ̀ máa ṣe gbàgbà báyìí tó máa nídìí tó máa ṣe orúkú tó ẹ kí n tún já yín sí ẹ̀hún tí ẹ ti gbọ́ GLK rẹ̀. GLK máa ń gbọ́. mo ti ra 600k rẹ̀. ẹ ra GLK ní 600. 600,000. ẹ ra GLK. onítùmọ̀ àwọn ará ń ta ni so ẹ jẹ́ ká sọ̀rọ̀ dáadáa èlò gógó lẹ́fẹ́ ta mo rí báyìí náà ṣeré ni tó pọ́sibú ni wọ́n lè fi máa tẹ́lẹ̀ fún mi ní máa bọ́ ẹ wòye tẹ́yìn kan bá rí owó yẹn máa dákú. máa dákú ní báyìí 1.5 sẹ́wọ̀n ẹ̀ tí mo rà ní tuntun. èlò mo ní táìmù. ẹ bọ ẹnìkan fún mi ní 1.5 àbí. ẹ yẹ kí n fún yín ní 200. ní kíní. ní mọ́tò. ṣé táyà lásán ni kí n tún fún yín ní àbí bonnet. mi ò já yóò pa 200. ẹ wá máa lọ mi ń ta mọ́tò mu. ẹ wá máa lọ. mi ń ta mọ́tò mu. ẹ wá akẹ́kọ̀ọ́ máa fẹ́ máa dọ̀ náà. ajé kò gbà yín. ló jẹ́ ìṣe báyìí. èló ni mo máa wáyé fún yín ní 200,000 tó sọ pé kìíní ó kéré ni. gbé bóyá èmi náà sọ pé bóyá ó kéré náà. ó ní ṣùgbọ́n ẹ bá mi fi sí mọ́tò yìí náà ṣe bá mi fi sí. ṣé o lè fi sí o. ẹ jẹ́ ká ṣe ní 250. ṣé káàsì lè fi àbí transfer. ṣé 250 lè máa dàbí 250 lè máa rà lọ́wọ́. mo máa bá ti tẹ̀mí náà èlò rẹ̀ fẹ́ lọ. ọ̀rẹ́ mi ta mọ́tò mi ta mọ́tò. ẹ ta mọ́tò mọ́ yóò bá ta mọ́tò mọ́ mo bá ìtẹ̀mí. máa ń yóò bá ta mọ́tò mọ́ kó dá mi lójà rẹ̀ mi ò jòkó gan mọ́ mi ò jòkó mọ́. Ọlọ́run ní gbé àdẹ̀wò kan. wà á máa wo broda mọ́tò yẹn kí ṣe pé mo nídìí ẹ̀ gan-an ṣe mú ilẹ̀kùn ẹ̀ lásán mo fẹ́ rà. ilẹ̀kùn mọ́tò gan lẹ́ni ìdí ẹ má bínú ẹja lọ ẹ fún mi 250 ẹ jẹ́ kí n yọ ilẹ̀kùn ẹ̀ fún yín. rárá màá gbé gbogbo ẹ̀ kò kẹ́ ẹ̀ nǹkan tí wọ́n fi yòókù sí jẹ́ ni pé kó ti dún. ẹ ti bẹ́ẹ̀ sọ pé ilẹ̀kùn ẹ̀ nìkan. kó mo ní kó má ṣe ó yá jù ẹja mi náà. ó máa péré àkànnà báyìí. 31 23 20 33. ọ̀gá òjì ewu nìyẹn ẹ́ńjìn nìyẹn kẹ́ máa wo bó ṣe wá yẹn
last week mom sabi kò tí pé 3 months mom sì rà fún mi 60,000 naira náà rà fún mi. èlò wa ló bá dé báyìí. ẹ fún mi ní mo sọ fún yín pé 60,000 mom sì rà fún mi ó yẹ wá ẹ kọ fún mi 50k ẹ fún mi 50k tẹ́ bá gbé lọ. Mr. Bode ẹjọ má bínú ṣé ó sì kunu lé nàbí lè ní ìkàrà fẹ́. Ele nìkan náà mò ń lò ele nìkan ni. Ele ní 50k. bẹ́ẹ̀ ni káníkò ṣòwò tí mo ní ìdìgan mi ò ní ta. ẹyọ kan yé ní 50k. yes. ok problem tí ó wà ń bẹ̀ ni wípé ẹ́ńjì tẹ̀rà yìí China ni àti wípé copper wire ló wà nílẹ̀ kì í ṣe àwọn original wire yẹn wọn kì í last n ta máa ń sọ fún yín tẹ́ bá fẹ́ lọ ra nǹkan ẹ máa mú àwọn èèyàn tó mọ̀ nípa ẹ̀ dání so that ẹ̀ nílé ra fake but bẹ́ẹ̀ sọ pé nídìí owó torí mi ìbúdọ̀ wá bí láì má rà ẹni ọpẹ nídìí owó kò ju 5,000 naira lọ mi ìrìn àjò 5,000 naira lọ. mi gbọ́ yìí. mú mi pé ẹ́ńjìn ò bí 5,000 naira. ẹ́ńjìn èlé èló lẹ pé. 5,000 naira. 5,000 naira. You mean 5k. Odidi ẹ́ńjìn ọ̀tajé mà nìyí o olórí burúkú mà nìyí o atókù má pa àmọ̀nà ọ̀run má lọ mà nìyí o. ókè torí pé ti pẹ́lẹ̀ Yorùbá báyìí uche wọ́n ti ń dá ẹ mọ̀ ó ti yọ ọ̀gẹ̀ ó ti yọ gbogbo ẹ̀ ó ti yọkùn ó ti wá mi kò lè ṣe ẹni àwàbí òun ná ẹ́ńjìn ẹ̀lẹ́ odidi ẹ́ńjìn odidi àbí kí n tiẹ̀ lámọ lórí ni odidi ẹ́ńjìn 5,000 naira mo sì ní ìrà fún mi ní 60,000 naira òun price ilé ní 50,000 olórí burúkú ẹ̀dá nìyí o ẹ kórí burúkú mo ṣe ń wò yín ẹ mo lè pariwo lè léyìn lórí. kò fàjà lọ tàjẹ́ ẹ̀ta. ẹ múnú bí mi. ẹ má bínú. ẹ kó kíní lọ́jọ́ 5,000. kí la gbé èwo engine. kẹ́kí. ṣé ó lè bàjẹ́ sí kí bẹ́ẹ̀ ṣe gan. kọ́ gba 5,000 lọ́wọ́ mi. ó mà ṣé mi ipò tí ń lọ lóòótọ́ máa lọ. ọ̀gá Uche ṣó ti lọ lóòótọ́ ni ó má dàbí bó ti lọ. mo gbúdọ̀ lọ o mo gbúdọ̀ sanwó yìí lónìí o. ọ̀gá Uche ẹ máa ṣé torí pé mo kàn halẹ̀ mọ́ yín kékeré lásán ẹ̀dẹ̀ ń sá lọ ṣé ẹ̀ ń ṣokùnrin ni ọmọ Ìgbò ní ìnáwó ó yẹ ẹ máa padà bọ̀ ẹ má béèrè ẹ ṣáà máa bọ̀ ìgbà tẹ́ bá débì ẹ máa bọ̀. ó máa ń lọ lóòótọ́. mi ò ní táìmù fún gbogbo ìyàwó èèyàn tó dé mi sí ṣọ́ọ̀bù kí ló tẹ pè mí padà ṣe fẹ́ sọ̀rọ̀ sí mi ni bẹ́ẹ̀ ni kúrò ẹ̀ fẹ́ gbà yín mo retí mo fẹ́ ṣe fún yín tẹ bá gbé kíní ìdè sábò wà lẹ́wọ̀n ìdè lájú 2,000 náà. mo ti gbọ́ mo gbé lọ sábò mo gbé yín wá síbi olóòjọ ọjà olè lójú yín ni ẹ ṣáà mi sí fọ́gá náà bọ̀dé fọ́gá. ọmọ yín iye tó wọ̀ tí mo sọ yẹ. 5,000 naira. 5,000 ẹ kó wá. lọ ṣe ń tẹ́lẹ̀. ẹ dúró ẹ máa tọwọ́ bá pò. ẹ bí pé 5,000 naira lẹ́fẹ̀ẹ́ sọ fẹ́ẹ́ yín lóòótọ́. ṣé ẹ rí ni lọ́tà ẹni sùn kí n bá wọ pé mi ò gba 5,000 naira yìí báyìí pé kẹ́ máa lọ ẹ máa lọ àbí. mo ń lọ nìyẹn. ẹ máa bọ̀ ẹ wá. bọ̀ ṣé ẹ ṣe tẹ́tẹ́fẹ́ tàbí ẹ̀ ta kí n máa bá tèmi lọ. ẹ mú wá. ló máa ń ṣẹ́yìn pípé téèyàn máa bá yín ajá tẹ́ máa ṣe kínní ọjà yẹn fẹ́ fún mi ọjà 5,000 naira lórí ẹ̀ láàgùn tẹ́lẹ̀ 100,000 tí mo lọ aláàánú ẹ̀jọ̀ kò fún mi tó bí ẹ̀mù. ẹbí pẹ́ ní káàdù márùn yẹn náà lọ. kódà àfi tó tún bá máa dín. ẹ ní káàdù márùn yẹn lọ. kò lè lé. ṣe rí 5,000 naira yìí tí n bá gbà lọ́wọ́ yín tẹ́ bá san 5,000 fẹ́ engine tẹ́ bá ti wọ̀ jọba ọ̀run ẹ kò ní lọ́ọ́ máa lè. engine 5,000 naira. ẹ má jẹ gbàgbé. engine 5,000 naira tẹ́ bá ti wọ̀ jọba ọ̀run ẹ pè mí lọ́ọ́ máa lè. ẹ fi jọba ọ̀run lẹ̀ fún mi ní rìsíìtì àti pálí kí n máa lọ rìsíìtì àti pálí ẹ láìkí pákó àbí kí n bá yín ra epo sínú ẹ̀kẹ́ lè fi tán tẹ́ bá délé ó dà pé nǹkan ti ń ṣe yín owó ti dánwó mi owó lè pariwo lè léyìn lórí ẹ máa explain táyà kò sí rìsíìtì kò sí nǹkan kan lọ́wọ́ yín. Mr. Bode tẹ bá tún náà kàn máa pariwo tíyàwó bá ka yín mọ́ bí. mo sọ tẹ bá ní kàn mí tẹ ta ẹ pe nọ́mbà ẹ máa ní nǹkan tẹ fẹ́ ta owó wà lẹ mi ṣẹ́rí ẹ má wọ̀ rí ṣẹ́rí ṣe ní kọ́ba wà ókè máa ra lé yín máa ra ọ̀nà yín máa ra ẹ̀yìn gangan bẹ́ẹ̀ ṣe dúró yẹn 5,000 naira odidi engine 5,000
lakọ̀ bí ara ẹni sáré ayé forí jálé agbọ́n máa lọ fàfà kú fà ó. ẹ jù ṣàwó náà jọ pápápá. bàbá kò dé iṣẹ́ bẹ́yẹn náà o àkó iṣẹ́ bẹ́yẹn náà o àtàwọn gangan ni o dábìtáré ṣàjọ pápápá o. bẹ́ẹ̀ ni bàbá o ìlọ́po gbogbo nǹkan tá a ní láti tà tán gbogbo nǹkan tá a ní láti tà torí pa fẹ́ lówó iná ni. kẹ máa gbé bóyá ṣe dárí kó wáyé kẹ máa gbé bóyá yí síbẹ̀ dára o. ìlọ́po owó nẹ́ẹ̀fì. àìṣe gan bàbá o. ẹ lówó ju Dangote lọ. bàbá tó ti sọ èké. wọ́n tún la máa lówó ju Dangote. wọ́n tún máa lówó ju Dangote lọ ó kò fọ́ bùbù bàbá mo bẹ lówó ju dáàdì mi o ju dáàdì mi o mo bẹ lówó ju màmá mi. ẹ wo mi wò. iṣẹ́ ti di ṣíṣe nù. ó bá fi máa tọ́jọ́ mẹ́ta báyìí kẹ́ẹ̀kan mi lára ètò òtítọ́. bàbá ẹ má bínú ẹ̀ nítorí burúkú o. ó túmọ̀ sí pé èní ọ̀la ọ̀túnla a máa padà wá. ẹ fọkàn yín balẹ̀. owó ti dé dìgìdìgì mọ́. tó nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn sórí ká jẹ bọ̀rọ̀ bí ṣẹlẹ̀ ebi ń pa mí kọ́kọ́ bá mi gbé oúnjẹ mi wá náà. ó yẹ kó ti mọ oúnjẹ náà ló wà ní báyìí ṣé mi wá ní sísè oúnjẹ délé. bébì oúnjẹ mi lélẹ̀ ìyàwó mi mo jẹ́rìí ẹ̀ náà sórí bó ṣe wà mo ti mọ̀ pé ìyàwó gidi ni ẹ tipẹ́ ní mi ti mọ̀ kó tó lè pín mi ìfẹ́ ẹ̀ gangan ní ti kọ́kọ́ fẹ́ lójú àlà. mo lálàrí ẹ̀ tẹ́mi àti ẹjọ́ wà ká fẹ́ràn wa. báwo pé ìyàwó tó máa bá mi kalẹ̀ lélẹ̀ ìyàwó alálùbárí kalẹ̀ lélẹ̀ ó lè máa pẹ́ lọ́dẹ̀ mi gan o máa bí sùn o máa bí wà ní. kó tó tutù ò ṣe oh my god gbọ́ ó tún gbóná ó yí àrùn ẹ̀ ṣe ní. kò tí ì pẹ́. wow jọlọ brush ló máa jẹ́ wow o ṣe ìfẹ́ mi àwọn ọmọ òkárẹ̀ ayé ò ní bàjẹ́ jẹ́ kí n ṣe lẹ́yìn kọ̀ọ̀kan jẹ́ kí n lò wọ́ bí ṣe. baby kí ló dé ó tún dé yóò jẹun. ní òun fẹ́ tún sí ni baby bọ́ ó wọ̀ mí lẹ́ẹ̀kan. ó sì wọ̀ mí náà. ó sì wọ̀ mí náà. baby báwo ló ṣe ṣe tí gàrí wọn. bọ́lọ̀ ni máa ṣiṣẹ́ ìyá ni ó mọ̀ bí ọlọ́ọ̀ni máa ṣiṣẹ́ yìí sórí abọ́ yìí mo ti kọ́kọ́ bẹ́ẹ̀ fi sínú ìgbóná ti gbóná dáadáa wọn á ní kí n kọ́ bẹ́ẹ̀ ó mọ̀ pé mi lè ṣe kí n má tọ́jú ọkọ. kó fi pákéjì sí o ṣe ọlọ́wọ́ ọmọ abọ́ wọ́n á fi pákéjì gàrí. baby ó yá wèrè dànù èmi ló ń pákéjì gàrí fún baby èmi ni wọ́n pákéjì gàrí fún. lóyún ṣe pè fún mi. àlùfíyẹ́ ti wá pọ̀ gan-an dé gbogbo lẹ́fún yẹn. jọ torí Ọlọ́run ó ti ẹ pariwo àwọn oníbò ń gbọ́ látàárọ̀ tó ti kúrò lè jọ owó wo ló fi sílẹ̀ kí fi dáná pé mo tún pẹ́ ilé mo ra gàrí wọ́n dì sí láìlọ́ méjì kì í sọ̀nà kan náà dì sí mo tún ra pure water tó tutù fún ẹ wọ́n ń pariwo kò sí ṣúgà ń bẹ àbí owó ṣúgà ò yọ nǹkan tó fà á nìyẹn jọ látàárọ̀ tó ti lọ èmi àtọmọ wà nílé yìí ó fún wa lóúnjẹ ó fẹsẹ̀ gbálẹ̀ wèrè kí wọ́n sọ pé ó pariwo bébì ta ni bébì ò fún ẹ ó máa mu gàrí tó bá ti stop láti máa fún wa lówó oúnjẹ kò sí wàhálà wàá dẹ̀ continue láti máa mu gàrí ẹ̀ wàá mú fọ́dún kan bẹ́ẹ̀ ni tó bá jọ́dún kan ni wàá tó fún wa lówó. máa mu gàrí fọ́dún kan nù lé torí pé mi wàá fowó lẹ̀ lẹ́nu ni mo ṣe deserve gàrí kó jẹ́ kí wàá jẹ́ gàrí gidi bí gàrí ṣe rí. gàrí ìjẹ̀bú mà ní. ní lọ́lọ́ra fún mi o tó fi ṣúgà sí kò ṣe pa bẹ́ẹ̀ sórí bí ó ṣe wà yìí màá lówó àbàìlówó lọ́mọdé o màá nílágbà àbàìlówó lọ́mọdé o kì máa yíyọlẹ̀ màá lówó tí bá lè lòó má bójú ẹ jẹ́ bẹ́ẹ̀ ni mo sọ fẹ́ èmi ni wọ́n gbé gàrí fún máa fẹ́ ìyàwó mi ìlí ẹ. ó sì ní nǹkan tí mo fẹ́ bí ẹ. kò sí nǹkan tó fẹ́ bí mi. question kan ni mo fẹ́ bí ẹ o jọ láti ọjọ́ mẹ́ta yìí ní tiẹ̀ tí observe àwọn kọ̀ọ̀kan. mọ́tò ẹ̀ ò sí ní compound mọ́ ibo ló gbé lọ. mọ́tò ṣé mọ́tò sì nínú compound. ó wà bẹ́ẹ̀ ni mo ṣe ń bí ẹ mo rí ni. tọ́ni o tó bá yẹ pé mọ́tò wà nínú compound kò ní má bí mi mọ́tò. bọ́ọ̀mọ bọ̀dé
ó mọ Bọ̀dé ọ̀rẹ́ mi. dá mi lóko sọ̀rọ̀. Bọ̀dé ní wọ́n fẹ́ ṣe ìyàwó nílé wọn wọ́n wá bá mi pé kí n yóò ní mọ́tò ó wá gbé lọ sókùnkùn ó fẹ́ lọ fi kó nǹkan ìyàwó fẹ́ lọ fi kó wálé. Bọ̀dé ló yá mọ́tò lọ́wọ́ ìwọ ṣé Bọ̀dé tí ò lè gun kẹ̀kẹ́ lásán débi ọ̀kadà ló wá gba mọ́tò tá ló fẹ́ bá gùn. Bọ̀dé ó mọ Bọ̀dé lóòótọ́ Bọ̀dé mọ́tò má bínú jàre má jẹ mọ́tò yẹn tó yẹ nígbà tí mo ń bọ̀ láti Kútọ̀nù níjẹta bí mo ṣe ń bọ̀ láti Kútọ̀nù báyìí ó mọ ibi tí èèyàn ti máa sọdá bọ́dà báyìí báwọn ló ṣe àwọn ló ṣe tí wọ́n ṣe gba mọ́tò nìyẹn. ló ṣe ti gba mọ́tò lọ́wọ́ ní ọ̀nà Kútọ̀nù. ìwọ abọ́ òǹparọ́ fẹ́mi ló ṣe ti gba mọ́tò lọ́wọ́ ẹ̀ láti ìjẹta ó dẹ̀ rí sọ fún mi èmi ìyàwó ẹ̀ mo wà lé orí sọ fún mi omi gbọ́ o. ṣé mi ìsọ fún ẹ ni mo ní sọ fún ẹ ni. ó sọ bóyá èmi ò ní láti fẹ́ mi ìrántí mọ́. ayé pé bóyá mo lálà ní má bínú mo rò pé mo ti sọ fún ẹ ní bọ ju gbogbo ẹ lọ́nà ìfẹ́ jẹ́ ká fọ̀rọ̀ mọ́tò lẹ̀ bébí mi you know I love you you know I die for you you know you are the only thing in my bread. Ṣé kó wá fi gàrí prank mi. Ta ló sọ fún ẹ pé prank lélẹ̀ tó o bá wá mọ́tò jáde jẹ́ kí n sọ fún ẹ lè wá jẹ́ fọ́dún kan mo ṣe fún ẹ lómi o omi odò máa lọ bẹ́ẹ̀ pọ́n mo ti ẹ̀ stress ara mi àwọn ọmọ àdúgbò gan ni màá bẹ́ẹ̀ wá kó lọ bẹ́ẹ̀ pọ́n mi odò wá má tún da iyọ̀ sí inú ẹ̀ tó o bá wá mọ́tò yẹn jáde wá nìkan tí màá fojú ẹ rí mi. ẹ má mú gàrí ẹ tó tún wá ní mi ní ẹjọ́ torí pé báyà kò àṣìkì ní lọ́wọ́ mi ní ìsìn ló máa wá máa fún mi ní gàrí mu gbogbo ìgbà tí mo dé fún ẹ gan. má pa ìjókòó ó ní ìjókòó fẹ́ sọ fún ìjókòó. ọ̀tọ̀ báwo ni mo jáde tẹ́lẹ̀ náà ni bọ̀ jẹ́ káwọn ló káwọn ló jẹ́ káwọn. mo kò ní mo fẹ́ rí ẹ fún ọkàn mo fẹ́ rí ẹ fọ́rọ̀. o fẹ́ rí mi mo pé kò sí nǹkan méjì tó fẹ́ rí mi fún ju ọ̀rọ̀ wedding yìí lọ. má wọrí tó bá jẹ́ ti wedding yẹn ni ṣì máì tí ì sàn kankan lórí ẹ̀ báyìí ṣì fílẹ̀ for now ó ti yẹ tó bá yẹ pé tọ̀rọ̀ wedding yẹn ni mi ò fẹ́ ṣe local wedding mi ò fẹ́ ṣe àwọn ilé wedding kéékèèké tó máa wò pé ta ló ń ṣe kí ni mo fẹ́ ṣe wedding tó máa ṣe kí ni tó máa ta lẹ́nu dáadáa ó ti yẹ DJ Chicken tí ò play DJ mọ́ torí tèmi lọ́jọ́ wedding yẹn òun ló máa wá play fún wa ok jẹ́ kí n wá sọ fún ọlọ́ba sà ló ń bọ̀ àwọn incarnation gbogbo wọn ló bọ̀ àwọn èèyàn máa ṣe kí ni àwọn èèyàn ńláńlá ló máa wọlé lọ́jọ́ yẹn mi ò fẹ́ ṣe wedding kéékèèké that's why she for a wedding left for now. stop jọ ta ló bẹ sọ̀rọ̀ wedding mi ò bẹ sọ̀rọ̀ wedding jàre engine fọgá tó ṣẹ̀yà ìmọ̀ ló gbé sí. engine ṣé engine ìyẹn ló wá sọ pé ò wọlé sí engine tí mo sí àfúnmi tí mo fi ń ṣiṣẹ́ fọgá ló wá ń complain lé lórí ó wà lọ́dọ̀ àwọn car wash. ọ̀dọ̀ àwọn car wash. engine wà lọ́dọ̀ àwọn car wash àwọn car wash tún fọ engine ni. ṣé car wash fọ engine ṣé àgbo yẹn fọ engine lóòótọ́. ok kò sí lọ́dọ̀ car wash bó ṣe wọ́kọ́ fún mi rọ́ọ̀tì yẹn ni ò jẹ́ kí n mọ̀ nǹkan tí màá ṣe kí níjàre ó wà lọ́dọ̀ Àyìndé fọgá. ṣáàyìndé fọgá tó ẹ̀ṣẹ̀ ra bí engine 250,000 ẹjọ́ mẹ́ta ló lọ gbé engine fún. ní sùúrù ó bí pé mò ń pa irọ́ àbí no ó sọ fún mi pé mò ń pa irọ́ nìyẹn ok òótọ́ ọ̀rọ̀ mo sọ fún ẹ ọ̀dọ̀ Àyìndé fọgá ló wà. ọ̀dọ̀ Àyìndé fọgá ló wà mo ti gbọ́ mo kàn sí ẹ̀ trust. ó yá ṣé wàá wá já wọlé sí mi àbí ṣe bí nǹkan tó ṣáà pariwo lé lórí mi. no ìgbà tí mò ń bọ̀ láti tí mo sọ pé mò ń lọ sí mo pàdé ọ̀rẹ́ ẹ̀. ọ̀rẹ́ mi ṣé délé. ní òkè kò ṣe délé o. ọ̀rẹ́ òun ti. àwọn uche ó sọ pé o ta ẹ́ńjì kan fún òun wípé òfò ní receipt pé kò tó ṣiṣẹ́. Uche ọmọ Igbo Uche ọmọ Igbo wàlẹ́ ayé Uche máa bàjẹ́ ni orí Uche rẹ̀ máa burú ni tí Uche máa ta ni Uche ra ẹ́ńjì lọ́wọ́ mi ní 5,000 naira ó sọ pé kò ṣiṣẹ́ odidi ẹ́ńjì 5,000 naira oníbi òfò ní kò ṣiṣẹ́ àbáyé Uche fẹ́ bàjẹ́ ni. stop o ta ẹ́ńjì sí o ta ẹ́ńjì ní 5,000 naira àbí kí ló sọ. ayé Uche no kí ló sọ sí pé o ta ẹ́ńjì ní 5,000 naira. oṣù fẹ́ máa pariwo fẹ́ káwọn ará lè máa gbọ́ ó máa sọ fún mi sí mi ní sùúrù gbọ́ jẹ́ kí n explain fún mo kó máa rà sáà mi ní sùúrù ó ní àwọn kọ̀ọ̀kan tí mo ń ràn mo pé mo sọ̀rọ̀ pa wedding sí ibi kan láṣà àti màá rówó ó ti yẹ so mo ń ràn kọ̀ọ̀kan lóyè kí n sáré sọ pé kí n kàn ta ẹ́ńjìn yẹn mo ṣe pé mo rí lè ta báyẹn náà mo sì máa rà míì. ló fi ta 5,000 naira. mo sì máa rà míì ní sùúrù ó ti yẹ mo sì máa rà míì má bínú ó ti yẹ báyìí
tí ó bá ti tẹ́bí bá ti sẹ́ẹ̀tì báyìí má wọrí náà everything máa wọ ọkì má bínú. lákọ̀ bí ara ṣé wàá ṣáà lè wọlé ṣe é. ẹni sáré ayé forí jalè agbọ́n máa lọ fàfà kú fàwọ́. ajá olóko tí ó mú ìlú òbí òjò asẹ́ni tí wọ́n lórúkọ tá a pè wọ́n ipá ajá gidi wọ́n lórúkọ tá a pè wọ́n dára olóko tí ó wọ̀ tó mú ìlú òbí òjò lórúkọ tá a gbọ́ àwọn ìyàmí òṣòro mọ̀nẹ́gà ìdákúdá ni bàá dà ìgbàkúgbà lè dùgbà ìfàkúfà nígbọ̀rọ̀ fà owó ńláńlá ajé ńláńlá kó máa fà wá sọ́wọ́ ní owó ńláńlá ajé ńláńlá kó máa fà wá sọ́wọ́ ní òfẹ́ fẹ́ yáyé ọ̀nà àkàrà yìí òjò ọ̀run ọ̀sán méjì tó gbọdọ̀ yára wọn níyàn ojú tó lé ojú tó kó ọjọ́ tá a bá pe gúngún ní gúngún jẹ́ ọjọ́ tá a bá ti pòrò ńlọrọ̀ ń bọ̀ náà àwọn kan ò gbọdọ̀ pawọ́ àjẹ́ òṣàjẹ́ bó bá bẹ nígbà èrò òkun kó wá jẹ́ mi ní òtè mi bó bá bẹ nígbà èrò ọ̀sà kó wá jẹ́ mi ní òtè mi o òṣàjẹ́ o ìgbà ajé tí ń bẹ lọ́wọ́ rẹ ni mo fẹ́ o ìgbà ọ̀la tí ń bẹ lọ́wọ́ rẹ ni mo wá ní kó gbó bá kíákíákíá kó sáré tètè kó wá lọ gbé ìgbà ajé náà wá fún mi báyìí ìkòkò ajé ó yá kó wọ náà wọ̀ yìí. kò ṣẹlẹ̀ ní ó ti yé mi ajé tiẹ̀ fẹ́ mẹ́ẹ̀ ó fẹ́ fàṣẹ. bàbá ẹ má jò mẹ́ẹ̀ ẹ má jẹ́ ká jẹ tèmi mẹ́ẹ̀ bàbá. ó ti dé ó kàn fẹ́ fàṣẹ kọ́ ni. ẹ wà máa wí tẹ̀lé ní báyìí ọwọ́ yàgà yàgà fi ń gbáre lọ́dọ̀ Elédùmarè ìfọ́ mi gbáre ajé ìfọ́ mi gbáre owó kí fi gbáre ọmọ kí fi gbáre àlùbáríkà ajé o ajé nana tàfi ń kọ́lé tàfi ń ra mọ́tò oní mo pè ajé o wá jẹran ọ̀gẹ̀dẹ̀ ńlẹ̀ mi ajé wá jẹran ọ̀gẹ̀dẹ̀ ńlẹ̀ mi ẹran ọ̀gẹ̀dẹ̀ ọ̀nàjẹ́ lótú ìfẹ́ ajé wá jẹran ọ̀gẹ̀dẹ̀ ńlẹ̀ mi kí n bá ti gbowó gbígbóná tó bá ti dọ́wọ́ mi kó di tútù nítorí pé kíni bá díẹ̀ bá yẹyin tiẹ̀ gbígbóná lè yé bó bá délẹ̀ àtútù ìran àrọ̀fọ̀ kì í rógun ìgbóná tó bá ti náwó kó má gbòdì lára mi o kó má pa mí o kó má pa mí lọ́mọ ajé o ó ti rí bẹ́ẹ̀ àwíyáre kan kì í wí tiẹ̀ kó má ṣe èyí tí mo wí lé ní ó ti dàṣẹ tó bá ti di àfẹ̀mọ́júmọ́ ìwọ ó gbéra ó lọ sódù mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ó lọ bu yẹ̀pẹ̀ bẹ̀ wá wọ́n lọ gbéra ó lọ bu yẹ̀pẹ̀ lú mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ gbọ́dọ̀ sọ fúnra yín o. bẹ́ẹ̀ ni sì gbọ́dọ̀ lọ sódù kan náà sì gbọ́dọ̀ fojú kojú. ìyẹ̀pẹ̀ mẹ́ta. mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. sì gbọ́dọ̀ fojú kojú. èrùpẹ̀ ìlú mẹ́ta nílùú mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tá ò sì gbúdọ̀ fojú kanra wa. lákọ̀ bí àrà lákọ̀ bí àrà lákọ̀ bí àrà. lákọ̀ bí àrà lákọ̀ bí àrà ẹni sáré ayé forí jalè agbọ́n má lọ fàfà kú fà ó lákọ̀ bí àrà ohun ọwọ́ mi ò tó máa fi gọ̀ǹgọ̀ fà á lákọ̀ bí àrà lórúkọ tán ní ibùmí ò tí ì kú. àǹtí ẹ wá kókó yín wọlé èmi tí
kó tún lọ tèmi wọ́n ti fi yín lọ́wọ́ lẹ́ẹ̀kan mi. ó kọjú tolú ọ̀rọ̀ ó sáré ayé lákọ̀ọ́lákọ̀. iwájú ò ṣe lọ ẹ̀yìn ò ṣe padà sí. iwájú ò ṣe lọ àbíkọ́ náà ní ìbẹ̀rẹ̀ kọjá àánú èèyàn ẹ́ kó tó ní. ẹ káàsán o. ẹ jọ sẹ́yìn ní kóòkì ó dẹ̀ tutù dáadáa fún mi ní kóòkì kan ayé ò ní bàjẹ́ ẹ ní sẹ́ẹ̀sì. fanta kọ yìí fanta náà ni. má fún mi ní kóòkì mọ́ fanta ní kó fún mi ìgúnmẹ̀ tó mọ ilé ìdògbé síbi. owó dáa o tẹ́yìn bá lówó ó ti dáa jù ní mo ti rìn inú òrùn kiri látàárọ̀ báyìí ọlọ́run ní jẹ́ kí n pàdé bọ̀dé ọmọ bọ̀dé rárá àdá tọ́jọ́ ní ká má jọ rin ìlú kan náà yìí mí ń gbọ́dọ̀ pàdé ọmọ yìí orí ní àrèdè ó ṣẹ́wó kò ní bàjẹ́ fún yín fátẹ́lẹ̀ yọ arí báyìí oríṣiríṣi fanta la máa rí o mí ń gbọ́dọ̀ pàdé bọ̀dé o má jábọ́ mo ṣílé mo ṣí mọ́tò mo ṣe ṣí báyìí mo ṣílé mo ṣí mọ́tò. ó ṣe ó tutù dọ̀kan ayé tó jẹ́ joyà lọ́wọ́ ọlọ́run tí mo ti ń bọ̀ látàárọ̀ eléyìí tí mo dẹ̀ mú yìí dédé kan ó dẹ̀ change body system mi dẹ̀ adjust tí mo dẹ̀ máa mú tọ́ báyìí. yàrá mọ́ká lákọ̀ erùpẹ̀ ìlú mẹ́ta nílùú mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tá ò sì gbúdọ̀ fojú kanra wa lákọ̀ bí ọ̀rá Délé Bọ́dé ayé mi o Délé jìnnà Bọ́dé ayé mi o Bọ́dé dáná jí mi ní ó yẹ kó mọ̀ pé màá wá sí ó yẹ kó mi jẹ ọ̀dọ̀ fẹ́ gbé mi ìdí bàbá rẹ fẹ́ gbé ọ̀dọ̀ fẹ́ gbé mi ìdí bàbá rẹ ó sọ fún àkùnrin ọ̀pá jẹ. Ọlọ́run má jẹ́ ẹni tí ó jókòó ní ibi kọ̀ọ̀kan ọ̀gá ògo ni yóò máa gbé abẹ́ òjìji Olódùmarè èmi ò wí fún Ọlọ́run mi pé ìwọ ni àbá tí ó di mí ẹni tí èmi gbẹ́kẹ̀ mi lé orí mi ṣàánú fún mi má jẹ́ kí Délé lọ sílùú yìí. Bọ́dé ìgè tó yẹ kó lọ sínú tí ń bá lọ bọ́dé tó yẹ kó lọ sínú tí ń bá lọ bọ́dé ayé mi ò ibodè kó lọ́dọ̀ bàbá ayé mi dé báyìí tí lọ́dọ̀ ní kéèyàn fi lọ́rẹ̀ ni. Délé máa lọ Délé ò máa gbúdọ̀ lọ sílùú yẹn Délé ò máa gbúdọ̀ lọ Délé ò máa gbúdọ̀ lọ Délé. Ìsábìsì torí ọ̀nà bọ́dé ìsábìsì. Yusa-bisi. Bọ́dé Yusa-bisi. Aago mélòó ni rí? Yusa-bisi Délé ò gbúdọ̀ lọ o. Ṣé o lè lọ sílùú yẹn? Mi ò yá ní lọ bẹ̀ mọ́ nìyẹn o. Òṣogbo, yes, Òṣogbo. Bọ́dé torí ọ̀nà bọ́dé ibo ni kinní mi wà? Bọ́dé ayé mi o. Lákọ̀ bí àrá ẹni sáré ayé forí jálé agbọ́n má lọ fàfà kú fà ó lákọ̀ bí àrá
ohun ọwọ́ mi ò tó máa fi gọ̀ǹgọ̀ fà lákọ̀ bí ara èèmọ́dé lákọ̀ bí ara ó kọjú tolú ọ̀rọ̀ ó sáré ayé lákọ̀ iwájú ò ṣe lọ ẹ̀yìn ò ṣe padà sí iwájú ò ṣe lọ ẹ̀yìn ò ṣe padà sí lákọ̀ bí ara mọ̀ọ́ká lákọ̀ hehe lákọ̀ hehe ìlú mẹ́ta mẹ́ta. Èèmọ́dé lákọ̀ bí ara ó kọjú tolú ọ̀rọ̀ ó sáré ayé lákọ̀ iwájú ò ṣe lọ ẹ̀yìn ò ṣe padà sí iwájú ò ṣe lọ ẹ̀yìn ò ṣe padà sí lákọ̀ bí ara mọ̀ọ́ká lákọ̀ hehe lákọ̀ hehe erùpẹ̀ ìlú mẹ́ta mẹ́ta nílùú mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tá ò sì gbúdọ̀ fojú kanra wa lákọ̀ bí ara lákọ̀ bí ara lákọ̀ bí ara. lákọ̀ bí ara mọ̀ọ́ká lákọ̀ hehe lákọ̀ hehe erùpẹ̀ ìlú mẹ́ta mẹ́ta nílùú mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tá ò sì gbúdọ̀ fojú kanra wa lákọ̀ bí ọ̀rá. sọ́sì dá yín lójú pé ẹ bu yẹ̀pẹ̀ ibì kan náà. bó la ṣe fẹ́ mọ̀. látẹ lágbúdọ̀ sọ fúnra wa kódà àdìgbà tá a ti débi gan àbára wa sọ̀rọ̀ à ń wò ni. èmi àjẹ́ bó ṣe wáyé ọ̀tá ní ẹ̀fọ́ náà bó náà o. ṣé kí n gbé lé ní. ṣé kí n bá ń gbélé dání ní. ojú mi. òbí mi lè. ayé mi ti jà. mo sọ bẹ́ẹ̀. àbẹ̀lẹ̀ ti bá ayé mi jẹ́. ó lọ ṣubú. bàtẹ́ o ti bá ayé mi jẹ́ mo ti sọ fún èdè ńlẹ̀ mo ti bẹ̀ kọ́ mẹ́lẹ̀ mọ́ ẹ̀kọ́ lára mi lọ́jọ́ rẹ̀ àpàtẹ́ tó mo ti bẹ̀ kọ́ yẹn lọ́wọ́. délé. ẹ kárí ẹ kú àfọmọnìyàn ṣe. àtò fi ṣẹ́ran nìyí. apàdà làgùn mọ́tò. bàbá yìí dé olùgbẹ́yẹ gbẹ́ bàbá ayé mi ò ayé mi ò. ẹ ti jíṣẹ́ náà bí mo ṣe fẹ́ kẹ́ ẹ jẹ́ iyẹ̀pẹ̀ tó ẹ̀bù yẹ̀pẹ̀ nìkan náà. ọ̀rẹ́ mi máa ń gbọ́rọ̀ ọ̀rẹ́ mi dáadáa. ẹ ti lówó ajé ti dé ìfọkànbalẹ̀ sí ti dé. nígbà yìí nìkan mọ́ kíá ẹ wà lórí mọ́lẹ̀
ẹ wá gbọ́ o ẹ gbọ́dọ̀ lọ rí síbì kan náà o. àpòyé Olabode síbí ọ̀tọ̀ síbí ọ̀tọ̀. ẹ wo ó dá mi lójú kẹ́ẹ̀ tó dé ìkòkò ajé yìí ó ti kún fọ́fọ́ àkúwọ́ sílẹ̀ ni ó túbọ̀ ó dá mi lójú bí mo lẹ́sẹ̀ ń ṣe. ẹ lọ bọ́ mọ́lẹ̀ wà yìí ní kankan ní kíákíá ẹ má gbé àsìlè kankan o ẹ má yà lọ́dọ̀ ọ̀rẹ́ kankan o ẹ kárí yóò dáa fún yín ẹ kárí àwọn ìgbèrè kó wọ́n gbèrè kó wọ́n gbèrè kó. lákọ 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 bí ara lákọ bí ara ẹni sáré ayé forí jálé agbọ́n má lọ fàfà kú fà ó lákọ bí ara ohun ọwọ́ mi ò tó máa fi gọ̀ǹgọ̀ fà á lákọ bí ara èèmọ́dé lákọ bí ara ó kọjú tolú ọ̀rọ̀ ó sáré ayé lákọ lákọ iwájú ò ṣe lọ ẹ̀yìn ò ṣe padà sí iwájú ò ṣe lọ ẹ̀yìn ò ṣe padà sí lákọ bí ara mọ̀ọ́ká lákọ 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 erùpẹ̀ ìlú mẹ́ta mẹ́ta nílùú mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tá ò sì gbúdọ̀ fojú kanra wa lákọ bí ọ̀rá lákọ bí ọ̀rá lákọ bí ọ̀rá. ẹ káyé ẹ̀kọ́ àfọmọ́ni ẹ̀ ṣe ẹ̀kún rìn ètò ti tò ẹ ti dolówó ẹ ti dọlọ́lá ẹ wo àgbà ajé tí ń bẹ nù. owó dé. bàbá ìtẹ́jọ́ ní kí n gbé àwa la lówó yìí. ẹ̀yin ló ní. wọ́n padà lówó ti dáwọ́ ètè. oyè ti sọ fún wa gidi ga bí pákó báyìí bọ̀ tí mo ṣe bọ̀ bàbá yẹn mọ̀ kan mo ní láti lọ gẹ́ẹ̀tì gánà mọ́ òṣùwò báyìí. ẹ ti sáré lọ ra pákó báyìí. ẹ wọ̀ dọ́wọ́. mọdé ṣe mọdé ṣe. ṣèbí mo sọ fún yín pé ó kù nìbọn ró ẹ ṣe wá máa kéwèé wáyé gbàtí mo ní pé kẹ́ ẹ lọ rí kòkó ajé mọ́lẹ̀ kí ni mo sọ fún yín tí ẹ bá ti dé mo ní ń pe òòṣà ajé tó òòṣà ajé bá ti wá sọ òkè ètùtù ló bá tán. mi ò gbé bóyá kákan lọ ra ghana must go kàdé. a kà máa gbowó lọ́gbà tá a ti rówó bàbá a ti rówó ẹ jẹ́ ká máa gbé lọ. ń pe òòṣà ajé jáde wáyé ẹ tẹ̀tí yín bẹ̀lẹ̀ jẹ́ tí ó sọ nǹkan tó gbà. ẹ ọfẹ ajé o ajé mo pè ọlágbáyéká ọlágbáyéká ọlágbókùn ẹni ṣòwò rí ní jèrèlú ọlágbáyéká lórúkọ tá à ń pè wọ́n ajé ọlágbókùn lórúkọ tá à ń pè wọ́n èṣù ọ̀dàrà ẹni ṣòwò lú ní jèrèlú lórúkọ tá à ń pè àwọn yàrá òṣòro màfíà àjọ ṣòwò olú ni o àjọ jèrèlú ìjọdá ajé tó bá bẹ nígbèrò òkun kó wá jẹ́ mi ní òtèmi bó bá bẹ nígbèrò ọ̀tà kó wá jẹ́ mi ní òtèmi o tàbí wèrè ń ṣèkú kéde abiyamọ kì í gbẹ́kọ̀ ọmọ rẹ̀ kó mọ̀ tàbí wèrè ọjọ́ tẹ́lẹ̀ egúngún bá pẹ̀gúngún lẹ́gúngún jẹ́ ọjọ́ tẹ́lẹ̀ bá pòrò ń lòrò ń gbọ̀nà bó bá bẹ nígbèrò òkun kó wá jẹ́ mi ní òtèmi lénìí ajé o. ajé o ajé mi ní o tèmi dandan tàdán ajé o káàbọ̀ kúnrin ẹ tẹ́tí yín bẹ̀lẹ̀ jẹ́ o kẹ gbọ́n kẹta jẹ́ sọ
èmi ni àjọ̀nú ajé mo dé láti wá fi lé yín ṣe bùgbé ṣùgbọ́n o kẹ́ ẹ tó lè ní mi kí n tó lè bá yín gbé ẹ ò wá odidi ènìyàn abẹ̀mí láti wá kó owó náà ṣùgbọ́n ìkìlọ̀ pàtàkì tó wà níbẹ̀ ni pé ènìyàn abẹ̀mí tó bá fẹ́ kó owó náà ó gbúdọ̀ jẹ́ni tó fínú fídọ̀ láti kó o tí í ṣe wípé ẹ fi agídí mú un tàbí wípé ẹ fi tipá mú wá tẹ́ bá ti ríru ẹni bẹ́ẹ̀ ẹ gbúdọ̀ wí fún un wípé lọ́gán tó bá ti kó owó náà ẹ̀jẹ̀ rẹ̀ yóò gbẹ yóò sì kú àìwá mọ́ o nínú ẹ̀yin méjèèjì tá a bá rí ẹni tó lè fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ fẹ́ nìkan àǹfààní wà o mo sì fún yín ní ọjọ́ méje láti wá fi kó èmi o ajé láti wá fi kó owó náà tí ó wọlé tọ̀ yín wá lẹ́yìn ọjọ́ méje tí ẹ ò bá kó gbogbo ajé tó yẹ kẹ́ ẹ ní láyé yín òun lèmi tó ti dé lẹ́ẹ̀kan yìí o tẹ ò bá ti réyàn kó láàrin ọjọ́ méje tí ẹ ò bá ti rẹ́ni kó láàrin ọjọ́ méje ẹ ò tún lówó mọ́ tẹ́ ẹ bá gbọ́ nípa owó àjẹpẹ́ ẹ̀fẹ̀ tí gbọ́ ni ẹ ò tún jẹ́ ènìyàn mọ́ tó ń bá ń sọ̀rọ̀ nípa owó ẹ ó mọ jìnnà síbẹ̀ ni o kódà tẹ́ bá rí sùkú àgbàdo ńlẹ̀ ẹ ó pè é lówó ó dìgbà kan ná ọjọ́ méje ọjọ́ méje ọjọ́ méje ọjọ́ méje. ajé òkúkú lè sọ oníṣọ̀ ìbòjì ọ̀kárẹ̀ òṣàjé òṣàlá òṣàṣìbọnílé ìmọ̀lẹ́ ọ̀kárẹ̀ ṣé àti gbọ́ wáyé. gbọ́ kí ni bàbá ó má jẹ́ lẹ́kọ̀ọ́ bá dé sẹ́ẹ̀rì àtìgbà tí mo ti mọ̀ pé lẹ́kà ni làtìgbà tí ti sọ fún ẹ pé èmi àtọ̀rẹ́ mi o a máa lọ sí ìlú mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ àdèjọ gbọ́dọ̀ sọ fúnra wa àdè gbọ́dọ̀ ríra wa àdè gbọ́dọ̀ búyẹ pẹ̀lú tọ̀ náà ó má jẹ́ lẹ́kọ̀ọ́ bá dé gan. bàbá kíkà ni ẹ pé ló ń sọ̀rọ̀ bọ̀ ká sọ̀rọ̀ èèyàn burúkú ni yín o àbí aláìjàmà ni yín o àbí ẹ máa ń ṣe èèyàn ọlọ́run o ẹ wá fẹ́ sọ̀rọ̀ odidi èèyàn a tún máa sọ fún wípé a fẹ́ pé já lọ o ká lọ lù ẹ́ o fẹ́ lọ kú okòwò ta ló fẹ́ náwó. kí ló dé bí sọ pé èèyàn kí ló dé bí tẹ́yìn ibẹ̀ sọ pé èèyàn. ẹ dákun ṣé nǹkan ọ̀rọ̀ yín lù nǹkan mú yín ni ṣé mi ni mo ní pé kẹ́ ẹ lọ wá ẹran abẹ̀mí wá ni ṣèbí ajé etí yín ni ajé ń sọ sí nísìnyí wípé ẹran abẹ̀mí ń lè tutù tó ń gbà sájú òní sòtìtù ni. ẹni náà ní ká ìpàdé ni. bàbá bóyá bí tá a dé 400,000 tá a san ẹ kó fún wa bóyá tàbí ẹgbẹ́ option méjì ni o tàbí kẹ́ wọlé sìn báyìí kẹ́ lọ pọ̀ mọ́ yín ó lọ́mọ yín kan ti máa rí tá a bá ti débì kẹ́ lọ pọ̀ mọ́ yín yẹn kó wá kówó yìí ká dẹ̀ ṣe kí ni ṣíẹ̀tì yín ká kó fún yín bẹ́ẹ̀. ṣàgbálẹ̀rùn rẹ̀ ṣọ̀gbọ́n náà pa òkè ní ògbọ́n náà máa dùn. kíní ọmọ mi ni kó wá kówó. bàbá ọmọ mi ni kó wá kówó. àdéhùn rẹ̀ lówó. bẹ́ẹ̀ni kò séwu. ajé ó palẹ̀ ajé rẹ̀ mọ́ fún alára ẹ̀ yóò sì máa kó lọ. tó bá ti bá kó lọ tó bá ti lọ́sẹ̀ lẹ́yìn rẹ̀ ṣé wàá bá mi bá mi ṣe gbọ́. èmi lẹ́wọ̀n máa tẹ́ máa tọ̀lẹ́ jẹ́. ó lágbára díẹ̀ ni bàbá ó lágbára díẹ̀ odidi èèyàn. bàbá tó yìí sí ni. ẹ wá ní ká lọ mú odidi èèyàn wá tó bá kẹ̀yẹ́ pé ká wéyàn ṣèbí àwọn ọmọ onírìnkùnrin àwọn ọmọ olóṣó àwọn tó ń ṣe wúkọ àwọn ọmọ tí wọ́n ń sunlé òbí wọn bó ṣe kámú kan nù wọn à gbé wá síbi à á lò àwọn tó yẹ pé wọ́n máa ń rìn kiri ìgboro ni ṣùgbọ́n ẹni ká lọ sọ fún yàn wípé a fẹ́ lò ẹ̀. ẹ wo ẹ jẹ́ kí n sọ fún yín ọdún méje péré ni ṣèbí ẹ gbọ́ ọjọ́ méje péré lẹ́yìn ọjọ́ méje tówó ìbá fi lè lọ tẹ́lẹ̀ fi lẹ̀ lẹ́gbẹ̀ẹ́ lọ ẹni pé mo rẹ́yìn náà dé
bẹ́ẹ̀ ni tálákà wo ẹ rí bíbá nílẹ̀ ni ẹ pè lówó ẹ rí gbẹ̀rán nílẹ̀ ẹ pè lówó ẹ wàá pẹ́ láyé ojú ni ó rí bi bẹ́ẹ̀ ló sọ fún yín. àtọ́mọ́ àgùn lẹ́mí. ẹ wàá mú òsì. ìwà ló dẹ̀ dìde báyìí. wà á pẹ́ láyé ọjọ́ ò ní rí bí. ìkànnì máa bọ̀ ọmọ kan tó ṣẹlẹ̀ gbòde o a máa rí a máa rí. ó la máa rí ta ni ìwọ fẹ́ sọ fún wípé mo fẹ́ pa ẹ́ wá lọ kú kó kówó ta ló fẹ́ náwó. wàláyé bàbá nǹkan tí bàbá yé ó lé o bọ̀ má wọ̀ ni a máa rí náà. a máa rí. ẹ wò bàbá máa rí. ó sọ pé a máa rí ta ló fẹ́ rí. àwùjẹ́ mọ̀ lọ máa rí ẹjọ́ mélòó lẹ pé fún wa. sáré ayé lákọ̀ọ́lákọ̀ iwájú ò ṣe lọ ẹ̀yìn ò ṣe padà sí iwájú ò ṣe lọ ẹ̀yìn ò ṣe padà sí lákọ̀ bí ara mọ̀ọ́ká lákọ̀. iwájú wa ṣe é lọ mọ́. ẹ̀yìn ò ṣe é padà sí. àti wá sáré ayé. àti wá dóríta kò yé mọ́ báyìí a ti jàrọ̀ gidigba àti wá dópin ẹja ní jíjẹ. àti wá jó dídí màlúù adẹ́kun ẹran ní jíjẹ. ọ̀rẹ́ mi a ti tọ̀pẹ̀kun odò títí àti polúwẹ̀rí. ṣáà tí wàá máa kábàámọ̀ báyìí. ọ̀rẹ́ mi àbámọ̀ náà ní gbẹ̀yìn ọ̀rọ̀. yé sọ bẹ́ẹ̀ mọ́ tábàámọ̀ bá ilé gbẹ̀yìn òun mọ tó wà ń díẹ̀ ní wọ́n ní gbogbo owó tá a fẹ́ ní láyé pátápátá ní òòṣà ajé ti gbé wá lẹ́ẹ̀kan. ká sì wá máa wò ó kì í ṣe wípé Ọlọ́run ò gbà fáwa náà o kí fọgá tó lè rewó títí wípé òun fẹ́ ṣègbéyàwó Ọlọ́run gbà fún ni o. ọ̀rẹ́ mi ṣé bá wọn kì í dẹ́rẹ́bà lèmi náà Ọlọ́run sì gbà fún mi dáadáa níbi ìdẹ́rẹ́bà wọn tọ́rọ́ kọ́bọ̀ tí mò ń rí ó tó mi ṣègbésí ayé mi wẹ́rẹ́wẹ́rẹ́ ṣùgbọ́n ojú kòkòrò ayé ti kó bá mi. wọ́n ní gbogbo owó tá a fẹ́ ní láyé pátápátá ní òòṣà ajé ti gbé wá lẹ́ẹ̀kan pé tàbá ifi lè kówó yìí a mà tún mọ tán pè lówó mọ́ láyé. àìnítẹ̀lọ́rùn ló sọ àdéhùn wo bí kinní yìí o. mi ò mọ̀ pé wọ́n náà sọ bẹ́ẹ̀ ọba rán ni níṣẹ́. ó dún ọba kún. iṣẹ́ ọba ò ṣeé mọ̀ jẹ́. ó dún ọba náà rìn kò ṣeé kán lù. ọ̀rẹ́ ọ̀nà àbáyọ ti wà o. ọ̀nà àbáyọ tó lérò pọ̀ náà àbáyọ lè wà sírú nǹkan báyìí sá. mo ronú sọ́nà àbáyọ ń bá a ṣe jókòó tá à ń ronú náà ìmọ̀ òru. ọ̀rẹ́ mi tá a lè yín ó sọ fún pé ọyá wá o ó ṣe ń lo oore ńlá kan oore tó sì wàá ṣe mí iná ni kó wàá fẹ̀mí ara ẹ lẹ̀ fún mi tí ó wà gbéra tí ó wà sí wá lóore ọ. àní sọ bẹ́ẹ̀. ẹ máa ń fọkàn ẹ máa ń bìlífù pé ẹ wá ẹ̀sà bí pé ẹ gbọ́n ẹ̀já rárá ẹ̀já tẹ́ bá sọ pé ẹ̀já nìyẹn ẹ máa lo òtì ẹ máa gbé òtì kalẹ̀ ẹ bá fọ́lù ẹ máa mọ̀ pé tẹ́ bá wọ street lọ lọ́wọ́ tá a wà yìí ẹ bá lè fẹ́ anybody ní 1M wọ́n máa yapa lẹ́yìn ẹ bá máa láwọn èèyàn padà bí eléyìí ní 1 million wà ń lẹ́ o tí 1 million bá ti wà àwọn èèyàn máa wá láti wá kówó yẹn sówó yẹn sá pọ̀ sá. owó tó pọ̀ gan gidi ni o. ẹ pé àwọn èèyàn jọ ẹni tó bá rẹ́dì láti kó 1M wà fẹ́ nìyẹn 1 meter lásán everybody máa sáré ni wọ́n á gbàgbé eré dọ́dọ̀ yín ni ìgboro gbẹ. ẹ̀gbọ́n ẹ wo àbí bọdé èmi ń tẹ̀ wá rò báyìí kó má lọ jẹ́ pé nǹkan tèmi náà rò mi jẹ́ kí n wo èmi wò pé irú 1 meter ta fẹ́ fáwọn èèyàn yẹn. ok. tá a bá fún ẹ̀yìn ní 2 meter. yes. sẹ́ẹ̀lì bá wa kó. ok. nǹkan tó kàn sọ ni pé kákan fẹ́yìn ní 2 meter yẹn ká dẹ̀ mú yín lọ síbẹ̀ kẹ̀dẹ̀ bá wa kó. ok. orí yín fẹ́ burú ẹ fẹ́ ya wèrè sórí ẹ ò dàrú ẹ wò òun lélẹ́yìí o nǹkan tá a fi ẹ̀pọ̀ àwọn èèyàn lélẹ́ o torí pé mo pè yín mo ẹ̀pù yín lásán èmi ló wá yẹ kẹ́ fi ẹ wá lọ lò fún ritualist èmi lè fẹ́ fi so oògùn owó. ẹ̀yin ti dàgbà ẹ̀gbọ́n. ok. àbí ṣe bẹ́ẹ̀ ilẹ̀ advice wá ń sìn pé ká fún yẹn ló wá. next time tí mo bá rí yín nílé ọ̀dọ̀ mi àbí mo jókòó sẹ́ni àgọ́ ẹ wá lásán ikú máa pàyà everybody.
tó fẹ́ ẹgbẹ́ kò lè tó gidi. àjọ ìfúlò ní ìdè máa di gẹ́gẹ́ ni ẹ má wà wẹ̀ nǹkan tá a fi ṣe àwọn èèyàn lóore lélẹ́yìn o nítorí pé mo advice yín lásán ẹ wá fẹ́ lu èmi o ní ìyá ilé ni o ní lọ lò yá ilé kó lò yá ṣé wọn ò lóbi mọ́ ni. ẹ̀gbọ́n ẹ dúró náà. àbí ikú fẹ́ pàyà ẹ ni. ẹ̀gbọ́n ẹ mọ̀ nǹkan bóyá a fi 1 million ṣùgbọ́n jẹ́ 3 mítà. o dẹ̀ lọ fún mi bàwẹ́ bí ẹ lé o lẹ́bí lé ni. a máa fún yín 4 mítà. fún ẹ kò yí sì ká sọ fún yàn kó wá lọ bá wa kò yí sì ká sọ fún yàn kó lọ bá wa. nǹkan tẹ́mi rò nígbà tó sọ pé 1 mítà pé kí a bá fún yàn àwọn kálẹ̀ dọ́gbù ẹ̀ fún wọn. sáré ayé lákọ̀ iwájú ò ṣe lọ ẹ̀yìn ò ṣe padà sí. Ọlọ́run ló ṣe wọn láti Ọlọ́run àpè ní àtúpẹ́ gan ẹ̀rí ìtura brother mo láìkì í gan. ìwà tẹ́tí ẹ̀wù lé ní ìgbó tí mo ní kẹ́ dúró lọ́dọ̀ ìyá lákàrà ẹ dúró mo jẹun ẹ ṣe ó gbẹ ẹ̀dẹ̀ nínú náà mo really appreciate o ẹ mọ̀ wọ́n tó ṣẹlẹ̀ iṣẹ́ ọ̀kadà tẹ̀ ń ṣe yìí kò fi bẹ́ẹ̀ ṣe kíní ó wà òkè o ó wà mi ò sọ pé kò dáa o ó ti ó wà òkè mọ̀ nǹkan tẹ́mi wò ní wípé tẹ bá tún ríṣẹ́ tó wà òkè ju ọ̀kadà yìí lọ ṣe lè ṣe. má ṣe because ọ̀kadà tá à ń gún yín gan ká tó pa 5,000 ohun wa ti pààyàn. that's what I'm saying. iṣẹ́ ní nǹkan tó tẹ̀ wá bà mí lẹ́rù jù lọ́rọ̀ ọlọ́kadà ọlọ́mọ ajá arógun accident. àmì ò Jésù àgbàdúrà lẹ gbà yẹ. irú nǹkan báyẹn ó ti yín iṣẹ́ kan wà mo fẹ́ kẹ́ ṣe. màá ṣe tí tẹ bá ṣiṣẹ́ yẹn owó tiyín is 2 million naira. ẹ ní sùúrù 2 mítà. máa ṣe ẹ ṣe ọ̀pẹ máa ṣe. mo ti ṣe. ẹ ní sùúrù ẹ máa kówó ni. tó a jẹ́ pé tó wó yẹ ẹ wo ẹ jẹ́ ká lọ ra okùn ká lọ kún sí even mo ní ọ̀sẹ̀ tó lọ mo bẹ́yẹn kan gbé owó grammus go báyìí la fi gbé pẹ̀lú okùn. kí ló wá fún yín bẹ́ẹ̀. kò fún mi kankan ó kàn lọ ni. ẹni yẹn ò mórè ni. ó ti yẹn èmi mo fẹ́ ṣe yín lóore ni. so owó yẹn ó ti wà ní already ẹnu pé ẹ̀kan máa ṣe kí ni ẹ̀kan máa bá ẹ̀kan máa bá gbówó yẹn báyìí tẹ bá dẹ̀ ti gbé báyìí everything done a dẹ̀ máa fún 2 million naira. ẹ jẹ́ ká máa lọ. ẹ jọ. ẹ ní sùúrù ẹ yẹ kí n sọ nǹkan tó wà bẹ́ẹ̀ fún yín. nǹkan ọkọ tó kàn wá bẹ́ẹ̀ ni pé owó yẹn tẹ bá ti lè kó báyìí instantly tẹ bá kówó yẹn báyìí ẹ̀jẹ̀ yín máa gbẹ straight tẹ́jẹ̀ yín bá dẹ̀ ti gbẹ báyìí ẹ máa kú síbẹ̀ ni. mi ì gbọ́ nǹkan tẹ́ sọ. owó yẹn tẹ bá ti bá wa kó ẹ̀jẹ̀ yín ó máa gbẹ ẹ máa kú. ẹ̀yin ti yé mi ẹ̀yin ní àbí. àwọn ilé ìṣòwò sọ̀rọ̀ pé ká máa pariwo ẹ fi mílẹ̀ so ẹ̀yin irú yín lẹ máa ń sáńtà àwọn ọlọ́kadà tẹ ẹ máa ń gbé wọn pa àbí so ẹ fẹ́ lọ lò mí. ṣé bẹ́ẹ̀ mi mo sọ fún yín pẹ́jẹ́ yín máa gbẹ́ tí mo bá sọ fún yín ṣe fẹ́ mọ̀ kí mi lọ kówó kí n kú dànù àbí. ẹ ní sùúrù ọ̀rọ̀ yẹn ò yé yín ẹ̀wọ̀n ṣẹlẹ̀ ẹjúwe. ẹ má padà fi ọwọ́ kàn mí mọ́. ẹ wo ẹjúwe ìyàwó àtọmọ yín fún mi màá tọ́jú wọn màá tọ́jú ìyàwó àtọmọ yín. ẹ wo àtọwọ́ ẹ̀jẹ̀ ìfowókàrà lẹ̀. ṣé wàá fẹ́ máa lọ ni. àmọ́ tí ń lọ. ẹ gbowó ọ̀kadà yín náà. ẹ má wọrí mo fún yín. ẹ tún gbowó ọ̀kadà. mi ì gbowó lọ́wọ́ yín alákọ̀ọ́bá ni ẹ̀yin lè máa ń gbé ọlọ́kadà pa oníkà fún owó yẹ ẹ̀yin lè tó bá bá yín kọ́ ẹ̀yin lè tó bá kọ́ owó yẹ ẹ̀yin ní. dédé ẹ̀kan ti wá sún mi báyìí bóyá mọ̀ kékeré gan lè kówó yìí irú ọmọ abẹ̀bẹ̀ lójú ṣòǹdò tí mò ń wo yìí mi kò mọ̀ bòyí mi mo bí àbí mi kọ́ gan sọ́mọ ilé ìjọ mi báyìí kí ni kó wá lọ kówó yẹn àbí ó yẹ kábẹ̀bí náà lè kó ó yẹ kó lè kó àbí kí n pe àbẹ̀bí kí n lu àbẹ̀bí ní. àbẹ̀bí àbí wà kówó ẹ tí ó máa kówó. kájọ lọ fi fún Yorùbá. àbẹ̀bí. bàbá tó sọ níbi tó ṣe pa pọ́tà ní ilé pa nǹkan lórí ìwọ ọlọ́run pupa. ọdúnkà Jésù olóore ìgbàgbọ́ olóore ìgbàgbọ́ olóore ìgbàgbọ́ gbó. Yetunde sórí ayé ò ní bàjẹ́ ayé ò ní polúkúrúmùsù ó ní sẹ́ẹ̀sì ayé sórí má bínú pé mo dá ẹ dúró nǹkan kan ni mo kàn bẹ̀ bí tó ẹ létí kọ́kọ́ di ẹlẹ́dàá mo kó òkú oríire sórí bó ṣe wà ó ti lówó sórí ní tó ṣẹlẹ̀ ni pé
owó kan wà ní inú àgbà tó yẹ ọ owó yẹn pọ̀ owó tó pọ̀ ni so owó yẹn tí ọba kan lè bá wa kó owó yẹn nínú àgbà máa fún ẹ ní 2 million. Bẹ́ẹ̀ ni 2 million. pé kí n kàn bá yín kówó. kọ́kàn kó. inú goro báyìí. bẹ́ẹ̀ ni. kí n lè gba 2 million. 2 million. ṣé 2 million. 2 million. èmi nìkan mo ní 2 million. ìwọ ló ní. ọ̀nà bọ́nà yẹn já lọ. níbo ni ibẹ̀. náà mo sọ fún ẹ pé. sọ́nà bíi ní àbọ̀nà bíi báyìí bo ni ibẹ̀ já lọ bó ti ṣe tán ẹ má wọrí. ṣé sùúrù ó ní àwọn kọ́kọ́ tó máa ní. a ní ẹ̀fìyẹ́lẹ̀ ẹ já lọ àbí ṣé ká máa. Yetunde ṣe sùúrù sórí ìṣèpé bóyá mi lè mú ẹ lọ mo máa mú ẹ lọ ṣùgbọ́n ó yẹ kí n sọ ẹni tó wà ń bẹ̀ fún ẹ tó ti yé sórí nǹkan tó wà ń bẹ̀ ni pé sórí ẹni tó bá wa kó owó yẹn tó bá ti bá wa kó tán sóyí ọ ẹ̀jẹ̀ máa gbẹ ó dẹ̀ máa kú ó dẹ̀ máa kú ẹ̀jẹ̀ máa gbẹ ó dẹ̀ máa kú ó dẹ̀ máa kú táwa lè fẹ́ fún 2 million. sórí ayé ò ní bàjẹ́ pẹ̀lú béèrè tó béèrè ó ní sórí burúkú tí ẹ ò ní ta ayé ò ní sámálámá kò ní polúkúrú mùsù sórí béèrè tó béèrè mo láìkẹ́ sọmọ kí mo mọ àbúrò ti tó mo dẹ̀ mọ boyfriend ẹ tájù ǹjẹ́ wàá fẹ́ yẹ mọ́ ó fẹ́ tájù mọ́ mo dẹ̀ dà mọ́mí ẹ̀ náà mọ̀ ìyá látà ìyá aláṣọ ni ìwọ ló mọ̀ mo ti sọ pé ìyá yẹn ni mo máa lọ kówó fún tàbí kí n kó fún tìtó tó ti yọ tó àwọn nọ́mbà bẹ́ẹ̀ ṣètò owó yẹn ló máa ṣe dáadáa. tẹ bá kó 2 million naira yẹn fún ẹ̀yin màmá náà ìtókù. ìfẹ́ lórí tí ẹ̀ fi dọ̀rọ̀ tó kù lẹ̀ tó bá fi máa tó bí ìwòyí lọ́la tó bá pọ̀ bá kó lé nì bá fi máa tó bí ìwòyí ọ̀la gbogbo ọ̀rọ̀ àbáyá bíi 10 tàbí lẹ́síọ̀s. mo tẹ ìlú ló máa pa yín dànù tó máa pa yá yín tó máa pa bàbá yín tó máa pa lé yín tó máa pa wọ́n dànù. ẹ̀yin ní kẹ́mi lọ kówó kẹ́yẹ tèmi gbẹ ẹ̀yin ò lábúrò lẹ́gbọ̀n ìyá tí dọ́dẹ̀ ìṣẹ̀lẹ̀ kò lè bá yín kó ó bí kí n gbá wọn létí ìyá tí yóò lè bá mi kò lè bá yín kó wá ní kẹ́mi lọ kówó kẹ́yẹ tèmi gbẹ kí ikú dànù ẹ̀yin máa gbélé ayé òkú mi kò ní jẹ́ kẹ́sùn ẹ ti ya wèrè ní bọ̀dá délé nǹkan ṣe yín ni. sórí jẹ́ mi Yetunde lórí òtún máa rí mi fi lórí pé mo bẹ́ẹ̀ ṣeré lẹ́yìn pé mo kàn gbẹ kí n kàn prank yẹ ó dẹ̀ fẹ́ sẹ́dí bàbá rà ó dẹ̀ sẹ́dí kìíní mọ́mí lọ́wọ́. orú prank oṣù àbí. má bínú Yetunde má bínú. ẹ já wèrè ní bọ̀dá délé. ọ̀pọ̀ ìṣeré ni Yetunde ó dẹ̀ wọ̀ mí kí n máa aláwọ̀dà lè fún máa ń ṣàwọ̀dà dáadáa. mo ti fẹ́ fún yín mo ti fẹ́ kí ló ṣẹlẹ̀. o ní aláwọ̀ tó bá tẹ̀lé jẹ́ nìyẹn. mo fẹ́ ta mi ìfọ̀rọ̀ nípa yẹn kí ló ṣẹlẹ̀. Yetunde mo fẹ́ ṣeré ni. ẹ kó sì dànù ṣé kò tẹ́ fẹ́ sọ nìyẹn. ẹ lógo. ẹ ìbò ṣe orí bí ẹlẹ́dẹ̀ gan ìbò ṣe ń yí bí odò sáyé mi ò dẹ̀ jí bàjẹ́ báyìí tètè mi ò dẹ̀ ti ta báyìí mẹ aláwọ̀ sọ fún mi pé ọjọ́ méje mo ti lo ọjọ́ méjì kúrò nínú ọjọ́ méje ó ti kú ọjọ́ 5 padà ní tó wúyẹ́ bá ti díjà bí àpàdà ó láì má rí pépà lẹ́gùn má pè lówó Yetunde ayé ò ní dá o. ẹ ká sọ lóra ẹ ká sọ ajé ẹ kú gbogbo bí Nàìjíríà ṣe ní. àbí ó lágbára. báwo ni school. ẹ wà ń tì lọ wẹ́rẹ́wẹ́rẹ́. ṣé ẹ sá assignment ni. mo kàn try láti go through àwọn iṣẹ́ kan tá a ṣe ń class lónìí ni. ok. lecturer yìí lé Mr. Richard ló dà pé mo mọ̀ wọ́n. ọ̀kan náà àwọn ọ̀gá wa ni ọ̀gá yẹn ní principal gan-an. ẹja fi ìyẹn lẹ̀ for now. mo rí pé student mi ló jẹ́ kí n wá bá yín and with situation of things mo máa like my help with student gan. I love helping students because students are passing through a lot. ẹ wo gidi gan ṣé ẹ rí ìwé tí mò ń ka ẹ mo kàn wò pé kí n sáré kà ni níta tí mo máa jẹ báyìí kò tí ì sìgá yìí mo tún máa lọ bá. ẹ ti mọ nǹkan tí mo fẹ́ sọ pé ẹ lè má tí ì jẹun lé nìyà. ẹ wo ohun tó ń ṣe mí pọ̀ bọ̀ ẹ mọ̀ wọ́n ní tí ń dunni lọ́rọ̀ ẹni kì í pọ̀ kéèyàn tó máa léèyàn máa dò mí sí ẹ wo ohun tó ń dùn mí gan lélẹ̀ mo ní láti jókòó. ṣẹ́rí tó jẹ ẹ máa jẹun even gan ilé ibi tẹ wá yìí a big boy like you báwo lẹ ṣe máa gbé ní ibi. ojú tì mí náà most of our colleagues mi tí mo mọ tí wọ́n gbé wọ school náà mo mọ wọ́ọ̀tì wọn ẹ wo mo ṣe wà náà bọ ẹ mọ̀ ní gbọ́dọ̀ ìtẹ̀yàn bá fèsì yẹn gbọ́dọ̀ kọjú wọn náà ni. ẹni sùn ìwọ ṣe ní ó ní business kan tí mo fẹ́ kẹ̀ ṣe o ti ẹ bá dẹ̀ ti parí ẹ báyìí 2 million naira lẹ máa gba instantly. 2 million naira mo máa fún million naira. yes kò sí wàhálà yìí. nǹkan tó ṣẹlẹ̀ ni pé ó ní owó kan tó yẹ pé owó yẹn pọ̀ gan ó ti máa yín ẹ máa bá wa kówó owó yẹn pọ̀ o owó gidi ẹ mìíràn owó yẹn pọ̀ gan ó pọ̀ gan. ok ibo ló wà lábẹ́lẹ́ tí máa lọ kó.
ó wà níbi tó wà èmi àti pàdé mi àwa mo lọ́rẹ̀ẹ́ kájọ máa lọ ká máa mú yín lọ síbẹ̀ ó ti yín bọ̀dé ó lè ti tó kọ́ wá bẹ́ẹ̀ ni pé tẹ bá ti kówó yẹn báyìí instant tẹ bá kówó yẹn ẹ̀jẹ̀ yín máa gbẹ. ìyẹn omi kankan yìí omi kankan mọ́. àmú wà lára àwọn tó máa ń donate ẹ̀jẹ̀ wọ́n máa ń donate ọ̀fẹ́ la máa ń tún fún wọn ebi lè mọ̀kàn máa lọ bá yín kówó ni ẹ̀jẹ̀ díẹ̀ máa kú àbí ó máa gbẹ àná a máa refill ẹ̀ pẹ̀lú another 500,000 a máa fi ra milk. ẹ̀jẹ̀ díẹ̀ ló máa gbẹ tẹ́jẹ̀ yín bá ti gbẹ ẹ máa kú instantly tẹ́jẹ̀ yín bá ti gbẹ ẹ máa kú instantly. mo bọ̀ ní ìgbọ́ nígbà bẹ́ẹ̀ jẹ́ kí n gbé láti ẹni kílẹ̀ sọ̀sà. tẹ bá ti kówó yẹn báyìí instantly ẹ̀jẹ̀ yín máa gbẹ ẹ̀jẹ̀ máa kú. ẹni pé èèyàn máa kú ẹ̀gbọ́n ọ̀rọ̀ yín ti lé mi. ẹ ní sùúrù ṣe bẹ́ẹ̀ lẹ sọ pé máa kówó ń sìn. mo ṣe wà mọ̀ pé ọ̀daràn pọ́nbélé ni. ṣé ká wá máa lọ. ẹ̀gbọ́n tẹ́ ẹ̀ bá ti dìde gan bóyá dínà ṣé ẹ ti fàyè yín fún Jésù náà. fàyè mi fún Jésù. iṣẹ́ wo lẹ ní kún ìtàn ìṣe kiri eléyìí ò lè pè yín ẹ̀gbọ́n torí pé ọkàn wa rí i pé nọ́ọ̀mà bẹ́ẹ̀ ṣe máa ń káwé ẹ̀gbọ́n fún 150 náà ló jẹ́ kí àlọ́ yìí kẹ́ ẹ̀ jókòó tí màá ti mú gbàdí lójú kílẹ̀ ń bá mi kílẹ̀ fi ń lọ mí. ṣé kí n tún máa wà nírú situation i'm try láti struggle pé ká ti ẹ̀jẹ̀ ẹ̀yìn tún ní ká máa bọ̀ kí máa ok mo kówó ẹ̀ báyìí ẹ̀jẹ̀ gbẹ mo kú ta ló fẹ́ náwó yẹn. ẹ máa júlùú àwọn pẹ́rẹ́ǹtì yín fún wa a máa lọ tọ́jú wọn. ẹ̀gbọ́n mo rò bẹ́ẹ̀ tiẹ̀ fẹ́ ṣàánú ayé mi mo pẹ́ fẹ́ bà tèmi jẹ́ ni. ṣé bá lè nífẹ̀ẹ́ mi ni ṣé mo rò bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ mi ju gbogbo eléyìí lọ ni gbogbo bí mo ṣe máa ń rí yín tí mo máa ń lẹ̀ gbọ́n. pariwo àwọn ará ilé màmá. kí n má pariwo àbí kí wọ́n bá mi gbé yín kan ẹni kẹ́kẹ́ mi ẹ gbà mí o. ọ̀rẹ́ mi àkùjọ mẹ́ta ojú ẹ̀ máa ń dàn. ọlọ́run lọkọ mi ní jàre. ọkọ ẹ̀ máa ń tọ́jú ẹ̀ ìyẹn ní fọgá náà. ó ní o. àwọn fọgá náà máa ti gbọ́ pẹ̀ wo kásẹ̀ má fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀. nǹkan tẹ́mi tẹ̀ wá rí ẹ fún ni pé mo fẹ́ kó bá mi sọ fún bọ̀dá Bọ̀dé kó bá mi kìlọ̀ fún bọ̀dá Délé. bí Adélé jà nígbà tó lé korúkọ ṣé bọ̀dá Délé ọ̀rẹ́ ọkọ ẹ̀ káwọn kó bá mi kìlọ̀ fún ná. jẹ́jẹ́ mi mo jókòó sílẹ̀ ìyá àti bàbá tó bí mi lọ́mọ. náà dẹ́ pè mí pé Yétúndé o àwọn fẹ́ rí mi o èmi tẹ̀ wá rò pé ọ̀rọ̀ tó make sense tó ní làákàyè tó mọ́pọlọ wá dáadáa ni mo rò pé fẹ́ bá mi sọ. nẹ́bàdàn ní pẹ́pẹ́ sí o owó kan wà ń bì kan nínú àgbá kan o pé ìmọ̀ bá wọn kó o tí mo bá ti wá kó tán o ẹ̀jẹ̀ yá tí wọ́n máa gbẹ. ẹ̀jẹ̀ yá Délé máa gbẹ tí. no ó ní ẹ̀jẹ̀ tèmi máa gbẹ yẹn ẹ̀jẹ̀ yá tiẹ̀. òkè tí wọ́n bá ti bá wọn kó pẹ́jẹ̀ yá tiẹ̀ wá gbẹ kó máa gbẹ. bọ̀dá Délé náà. èmi sì hàn pé kí la jù ló àwọn ìgbé ogun ala nídìí owó lórí wọn ní 2 million naira kí n wá kú ó dá èmi tẹ̀lé kúta lẹ́ máa kówó fún wọn ní ìyá tèmi máa náwó èmi máa lọ. àbí ìṣe bọ̀dá Délé ọ̀rẹ́ ọkọ mi ni. wọ́n lè mi máa lọ àwọn máa fọ àwọn máa náwó níbí bí èmi máa wà lọ́rùn ó ti máa lọ. ó kìlọ̀ fún bọ̀dá Bọ̀dé kán má lọ sọ́dọ̀ bọ̀dá Délé mọ́ o bọ̀dá Délé ti ń wẹ́sẹ̀ bìsàbìsà o. ó sì pé láti ṣòfò. mo ṣàrí náà mo rọ́ọ̀kọ̀ mi náà as in like ìṣesí ẹnu lé mo mọ bó ṣe ń ṣe mọ́ a kàn dédé jókòó a máa ṣe gbọ́nkú a máa jókòó a máa ronú a máa ṣe kínní náà bí kúrò lè máa bọ́dún ọkọ mi like Délé bá ṣe rí nìyẹn o. kẹ bá wọn kówó. àní wọ́n ní kí n kó kẹ́mi lọ káwọn máa náwó ń bíbí ok bí mi ṣe dá wọn lóhùn báyìí o mọ̀ pé wọ́n lè padà lọ gbégbá lé ọkọ ẹ lórí ó ti lọ nìyẹn o. mi ìdẹ̀ fẹ́ kó dọ́pọ̀ ọ̀sán gangan ọmọ ẹ̀ sì kéré o. o ṣí ọ̀rẹ́ mi mo dúpẹ́. ìyá èyí ọ̀rẹ́ mi àtàtà. ọ̀rẹ́ mi ojú ẹ̀ rè ó máa fi ọjọ́ mẹ́ta. ọjọ́ mẹ́ta ni ẹ báwo ni iṣẹ́. dáadáa ni o ọ̀rẹ́ mi. gbogbo ẹ lọ ó ṣe dáadáa. eré tó wá mi wálé ní mú dẹ̀ṣẹ̀ ń jáde. àbí ẹ̀ máa ṣáàjì. ó ẹjọ́ ọkọ ẹ ni mo fẹ́ fi sùn ẹ́ ẹjọ́ ọkọ ẹ ni mo fẹ́ fi sùn ẹ́ ó kọ lórí burúkú mọ́ ṣàǹfààní yẹn bá mi sọ fún kó dẹ̀yìn lẹ́yìn ọkọ mi kó mọ̀ kórí burúkú ràn torí mo ti mọ̀ pé lórí burúkú ni láti gbàtí mo ti gbó sí bá ọkọ mi rìn mo ti mọ̀ pé lórí burúkú mọ́ ṣàǹfààní bá mi sọ fún kó fà létí dáadáa kó mọ̀ bọ̀ ọkọ mi mọ̀ kó mọ̀ kórí burúkú bá o nǹkan tí mo wá rí ẹ fún nìyẹn. ọlọ́pàá ìwé ìpèpè ní sùúrù má bínú a jẹ́ pé ibi tí a fẹ́ fi obì sí tẹ́lẹ̀ obì tí lálẹ́ wù ní ẹ̀ o ìyẹn ni pé nǹkan tó wà lọ́kàn tiẹ̀ ló wà lọ́kàn tèmi mo sì ní tí bá kúrò ní mítì tí mo wà ní tí mo lọ yìí o kí ìtẹ̀ wá yà lọ́dọ̀ ẹ̀ sórí olórí burúkú ọkọ ẹ tó pè ní ọkọ tó ti ṣe adé orí eléyìí fọgá tó gbé kiri tí ò lòjú tó jẹ́ pé ìgò ló fi ṣojú rẹ̀. ṣé ìwọ mọ̀ wípé ọkọ ẹ lọ́kọ́ ní burúkú ọkọ mi wọ́n bá ọmọdé ṣe é fún ọkọ mi abẹ́ ìgbà mi ọkọ mi wòlé wọlé ọkọ mi wọ́n tún jẹ́ pé ayé ọkọ ẹ ti ṣáwọ́láwọ́lá ayé ọkọ ẹ ti bàjẹ́ ó ti dàrú tán wo gbogbo eléyìí tó bá mi sọ ládàradà ni tó bá ti bí ọkọ ẹja kó wá síbì tí ẹ dúró náà ìwọ
ìwọ dìdìrì òpònú ìyá fọ́ fún mi ò tiẹ̀ lọ́pọ̀. Lémi náà. Bẹ́ẹ̀ ni ó tẹ̀lé fọ́gá kiri. Ó tẹ̀lé fọ́gá kiri. Ìwọ dìdìrì òpònú yìí tó ń lọ́pọ̀lọ́ lórí tọ́rọ̀. Fọ́gá lásánlàsán ó tàn ẹ́ ó fi nǹkan kékeré tó fi wedding tàn. Ṣé wọ́n ṣe wedding ní fámìlì yìí ni? Látọjọ́ ìtẹ́tí plan wedding ẹ wá ṣe afẹ́ṣe wedding lọ́la afẹ́ṣe lọ́la ẹ rówó ẹ wá sọ́ra yín di no wedding ẹ rí wedding kankan ṣe. Ó ti tó bá ń gbé pọ́ǹpì tó dúró lé o. Èmi ò wà láti wá bẹ̀rù ẹjọ́ olórí burúkú kankan láti mọ torí mi àti Akin àsì ní lẹ́fù èmi àti àsì ní lẹ́fù mi ò wà láti mọ́lé kí ni láti àwọn fọ́gà. Mi ò wà láti wá mọ bẹ̀rù ọjọ́ òsì kankan tí mo kàn fẹ́ ṣe kí ni tí mo fẹ́ lẹ̀ lẹ́sìn fún mi pé ọkọ ẹ ní gbọ́dọ̀ rí pẹ́tẹ́sẹ̀ báyìí nù àtọkọ mi kájọ olùpapọ̀. Kò lè wá lè wà bó jẹ́ náà ló wá máa ń tọrọ tó tiẹ̀ ó tiẹ̀ ti bá mòdè ní jẹ́ àti mítì mi lọ bí kankan máa dúró dà tó bá ti fi dá jẹ́ kó wá lè wà tó bá ti fi dá kúrò wájú lè ní kájá tó jẹ. Bó ṣe jẹ́ nìyẹn o. Akin àti jẹyà gan tó bá lè ṣàánú ẹyọ kan yìí fún wa tó lè ṣe wá lórí kan yìí a ní gbàgbé ẹ. Ẹ̀yin dẹ̀ pa mi ohun tí mo ti ṣe rí nǹkan kékeré nǹkan kówó ẹ wo Ọlọ́run ló ní ẹ máa padà rí mi ó ní má kan ní Èkó níbi tí mò ń gbé irúṣẹ́ tó ṣe nìyí ó kàn pè mí ni ó ní Akin wàá bá mi lọ kó owó dọ́là ní tiẹ̀ ó ṣe gbé mi débẹ̀ báyìí gbogbo owó yẹn báyìí dọ́là ẹ̀mí ẹ̀kan ni ó yá Akin ló dọ́lẹ̀ mo kàn kí ọwọ́ bowó yẹn ní fáfáfáfá mo ṣe palẹ̀ gbogbo owó mọ́ nìyẹn bí mo ṣe kó owó tán báyìí ẹ̀jẹ̀ mi kàn gbé straight ní abí fúnrán mo ṣe nalẹ̀ nìyẹn ìgbà. Ó rẹlẹ̀ o ilé ló lọ tààràrà. lọ́nà ọ̀run èmi nìkan kàn ń lọ ní píán 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 bí mo ṣe dé ẹnu géètì yẹn báyìí àwọn angẹ́lì yẹn kàn ní dúró ọmọ mi dúró ọmọ mi wọ́n kàn ní òtí tó kù máa padà lọ sílé ayé bí mo ṣe padà wá sílé ayé nìyẹn. Lọ́wọ́ kan bẹ́ẹ̀ ṣe jí nìyẹn. Inú tí wọ́n ń bí mi pé why God why tó fi dá mi padà mi mọ̀ pé nítorí yín ni. Torí ìwà ni. Nítorí pé mo máa bá dáàbò ẹ ti ẹ jàre. ó ti hàn ó gbọ́ nǹkan tó sọ ni èèyàn lówó wọn owó dọ́là olóògbé ẹ̀jẹ̀ gbẹ lára èèyàn ó tún padà sáyé àwọn áńgẹ́lì dá padà tó mọ̀ pé ó ti múlẹ̀ fún wa ni. Akin yóò gbogbo rẹ̀ máa mú lè. bẹ́ẹ̀ ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ mi kò mọ̀ ẹ jẹ́ kí n máa lọ. ní sùúrù ọ̀rọ̀ bá sọ tọrọ kí n má bá yín sọ tọrọ kẹ́ máa sọ pé rọ́ọ̀mù pa ṣé tí n bá ní. ẹ jẹ́ kí n máa lọ. ní sùúrù tó ti wá bínú ni. ẹ má wọrí ẹ lọ máa lọ ní sùúrù ní sùúrù. Akin má bínú. tí n bá ní ko máa sọ fún yín pé mi ò ko. Má bínú Akin bó ṣe yọ o ti sọ̀rọ̀ ẹ̀dá. kéèyàn ti gbẹ kẹ́jẹ ti rí rà. kẹ́jẹ kọ́ gbẹ kó kọ́. ìgbà tá a wà láyé kí là ń ṣe. Wow. Jerry nǹkan ṣoṣo ni tẹ́ bá ti mọ̀ wípé ẹ máa gbé 2 million naira yẹn lọ fún ìyá mi. Ìyá Akin. ìyẹn ìyá Akin. Oh God. ká gbé 2 million naira fún ìyá Akin. ẹ lọ gbé fún ìyá mi. máa tọ́jú ìyá Akin. máa tọ́jú ìyá Akin. lọ́nà ọ̀run bí tó bá wà wàá tún máa rántí mi wàá máa wò pé ó ti ìyá máa gun mọ́tò máa tọ́jú wọn bí ìyá mi máa ṣe mú wọn. Akin ó fẹ́ kú fún wa báyìí àbí. nǹkan kan ló tún wà ń bẹ̀ o. Kí nìyẹn? mo máa jẹun o ẹ jẹ́ kí n jẹun kò ní dáa kí n wà lọ́nà ọ̀run kébi wá pa mí dọ́run káwọn angẹ́lì yẹn lè. ó fẹ́ gbé lófìfo lọ sọ́run. Akin o tún máa jẹun. mo máa jẹun mo lè máa mu mọ́ọ̀tì sí mọ́ọ̀tì tó bá tutù. Mọ́ọ̀tì tó tutù. ẹ jẹ́ kí mi Má náà lo mọ́ọ̀tì má lo mọ́ọ̀tì rọ́ọ̀nù má lo mọ́ọ̀tì. mi ṣe. Má lo. mi ṣe. wóbì kò sí tó o ti yọ rẹ di. o fẹ́ jẹun báyìí tó bá ti jẹun wàá lọ síbi owó wàá dẹ̀ bá wa kó. o má dọ̀rọ̀ padà sẹ́yìn mo ti kó tó bá jẹ sẹ́ẹ̀. o ti jẹun. Délé kí lábẹ́ sí báyìí. Oya bàbá ti yọ rẹ di sẹ. tó bá yẹ kó tó jẹ ibo lówó ẹ kó ti lọ jẹun ìwọ kan sọ tó ti fẹ́ lọ jẹun. authentic ó ní ẹran gidi. authentic níwájú kátólíìkì. ó mọ authentic. lẹ́nu ìgbà tó dé ní o ti mọ authentic. ó mọ authentic. ní ìlú tó ń bí mi sí. jẹ́ kí n bẹ́ẹ̀ gbé báyìí. jẹ́ kí n bẹ́ẹ̀ gbé báyìí. ká máa lò. mo ti bá yín ko. àbí kí n gbé Akin. dìde Akin ọ̀rẹ́ dáadáa lọ́rẹ́ wà bá wa kówó. ọ̀rẹ́ dáadáa lọ́rẹ́ wa. Akin. Hey. A friend in need is a friend indeed. You are a good friend. O lè fẹ́ bá wa kówó yìí náà. ṣé ó sì wà lókè láti kó owó iná. mo ní mo ti bá yín kó ẹ ní kán gbóúnjẹ wá. òtọ́ máa ní kò oúnjẹ. sóye tí mo béèrè lọ́wọ́ yín ẹran 15 fùfú 5 ó wá pọ̀ jù ní. ẹ dáhùn lábẹ́ ká ẹ
ṣé àǹtí ẹ ṣé thank you. ọmọ tó tún gbóúnjẹ wáyé náà ni ò nídìí. sọmọ tó wá ti sọ̀rọ̀ ọmọ ńgbà tó wá sọ̀rọ̀ ọmọ ńgbà tá à ń sọ̀rọ̀ oúnjẹ. sọmọ tó wá ní ìdìbò ló bá tún fẹ́ yẹ kó gbóúnjẹ wà bí. sọpẹ́ o. ó ń pè náà ká. ó máa pè. ó máa pé ó tiẹ̀ máa pé ẹ bá ń tú fùfú yẹn. tó kọ́ má tó báyìí kà mọ́. ẹ bá ń tú fùfú yẹn papọ̀ ẹ bá ń tú papọ̀. ṣé kí ni má fi inú ẹ̀. ọ̀rọ̀ ikú là ń sọ. jẹ́ kí n lọ bẹ́ẹ̀ bomi tó má ṣe wọ́n. má jọ jábọ̀ o. kó má jábọ̀ tó má ṣe wọ́n. sẹ́ràn yìí pé wọ́n máa tún lè tó kù. Akin. Yasuma ọkọ Jésù Kristu Olúwa wa. Akin. oúnjẹ ọ̀ǹdẹ́tìkì ó dùn. ó máa ń dùn dáadáa. Akin. ọ̀kárẹ̀ Akin. àbí kí n. ọ̀rọ̀ ikú náà tó à ń pẹ̀. bẹ́ẹ̀ni Akin. tọ́nà bá ń gbọ́n dúdú. ó lè má rọrùn wọ̀. bẹ́ẹ̀ni. pẹ̀lẹ́pẹ̀lẹ́ má ṣe díẹ̀ díẹ̀ má ṣe díẹ̀ díẹ̀. pure water ẹ fún mi pure water. mo pure water bottle water. bottle water ló tún fẹ́ mu Akin. bottle water. nínú bottle water ẹran 15 fún márùn-ún. ó dà ẹ mú bottle water wá ẹ mú bottle water wá fún. wọ́n ti mú bọ̀. ẹ ṣe thank you. bá mi ṣí. kí n tún ṣí. Akin. ẹ wá wo ó wá dàbí ẹ wá wo Akin níbi tó ti ń jẹun. májèlé wà kú. ó jẹ́ àjẹmọ́ ó tún gbé sílẹ̀. àjẹmọ́ ló ń jẹ tó náà jẹ jẹ. pẹ̀lẹ́ ṣé díẹ̀ Akin yá. pẹ̀lẹ́ má kàṣí lọ́rùn fílẹ̀ tó jẹun. ó dùn bẹ́ẹ̀ ni bójú ọ̀tẹ̀ tí kìí ṣe máa ń dùn nìyẹn. pẹ̀lẹ́. ikú ọ̀dà o. bẹ́ẹ̀ ni àìgbó rọrùn. òde ọbẹ̀ òde lọ́rùn ojú màálù rọ pẹ̀lẹ́ lá máa kíkí ní ìrì. a lè ní mo máa padà jí kì í má padà jí mọ́. bẹ́ẹ̀ni. náà ó lè dàbí ìtèkó tó ṣẹlẹ̀ nígbà yẹn tó ló padà jí lọ́nà ọ̀run. ó lè padà jí ege ìmáwọ̀rì pẹ̀lẹ́ lá máa kí. Akin díẹ̀. tí n bá padà jí mọ́ ara mo ṣọ́ọ̀tì. pẹ̀lẹ́ ó ṣọ́ọ̀tì. wà á tiẹ̀ jí wà á jí ìṣèbí kókó kẹ́jẹ́ ẹgbẹ́ nìkan tún tẹ́ ẹ padà lọ́nà ọ̀run. àti mo ti bá wọn. àdúgbò ara ẹni. pẹ̀lẹ́ Akin ọ̀rẹ́ dáadáa ọ̀rẹ́ gidi. A friend in need is a friend indeed. Nkú òyìnbó. bẹ́ẹ̀ni tí o. ọbẹ̀ ò dá lọ́rùn màálù ojú ló ń rọ̀. ó rọjú ní ẹ̀pẹ̀lẹ̀. ẹni last day. bẹ́ẹ̀ni. Saturday ti ń lọ. Akéde délé ọjọ́ keje mo ní bàbá ti ṣe lọ́jọ́ keje àná. gbogbo sórí báwo rí ó ti dúró fún àwọn ẹ̀dínlẹ́ ní Jésù bàbá yìí. má bàa kìlọ̀ ẹjọ́ jẹ́ kó jẹ́ ẹ̀kọ́ tó fẹ́ jẹ. pẹ̀lẹ́ Akin pẹ̀lẹ́. mo gbàṣẹ́ máa rí èmi náà lọ́wọ́. má complain. èwo ló fẹ́ ṣe ní méjèèjì. pẹ̀lẹ́. máa bí ẹni díẹ̀ ṣebí ló fẹ́ ní kó kú sí ni. o ti fẹ́ pa mí. pẹ̀lẹ́. imú mi ló domi yẹn sí náà. sọ̀rọ̀ bẹ́ẹ̀ nínú pẹ̀lẹ́. o ti ẹ̀ gbúdọ̀ kú síbí. kò ní kú síbí. wàá dọ́dọ̀ bàbá. pẹ̀lẹ́ ọ̀kárẹ̀ pẹ̀lẹ́ ọ̀rẹ́ dáadáa òkú ọ̀rọ̀ wa o àwa náà àdẹ̀nì sáláì mórí. Ọlọ́run tẹ̀lé jẹ́ ikú. kí ló sọ. death is a must wàá jẹ́ ẹran tẹ́lẹ̀ ò ní kú àwa kú o Akin mo wá lè dẹ́ ẹ padà lọ́nà ọ̀run bọ̀ wá. àwa tẹ̀lé mọ̀kọ́ kú mo bẹ́jẹ̀ ṣe gbẹ lẹ́kọ̀ọ́ agbẹ́ńbì. àwa tẹ̀lé mọ̀kọ́ kú náà. Ọlọ́run ní jẹ́ ikú. if you hold the money your blood gonna dry. Akin kí ló sọ nísìn. mo lọ́lọ́run ní jẹ́ ikú. ó ní kú kẹ́ tó jẹ adúrú ilé ló ní kú. ní bíbá yìí. o lè kú síbi àyà mi já ó lè kú síbi láíláí. 2 million naira ìyá Akin. ìyá Akin ló máa gbà ìyá Akin ló dòwó yẹn. wọ́n kọ́ wa ń gẹ́tù mọ́. mọ́ọ̀tù títù. Akin tó máa mú mọ́ọ̀tì. eléyìí tó bá tutù. Akin kò sí mọ́ọ̀tì. má bínú jọba dákun mú mọ́ọ̀tì wà torí Ọlọ́run. mọ́ọ̀tì. adé mú mọ́. wọ́n ti mú dé. wọ́n ti mú mọ́ọ̀tì. bá mi dé. kẹ́mi ni kí n bẹ́ẹ̀ ṣàbọ̀. èmi ni kí n ṣe. lọ́tún bọ́ọ̀tù.
Akin. Ṣọ́ra òfin ló fẹ́ fi fátẹ́kùn. Mo ní máa bá fátẹ́kùn ni. Akin sí. Ní náà ni o bẹ̀ sí. Ṣíkìní ìbọ̀bọ̀ yìí. Àbẹ̀jẹ́ kí bẹ́ẹ̀ tọ́wọ́ kò má lè pé wọ́n fi pọ́ yìí. Má tọ́wọ́. Wọ́n má lọ kú sí tọ́kàn fi pọ́sìsì gbà. Mo gbọ́dọ̀ fi pọ́sìsì. Kí gbé sí ẹlẹ́nu ni. Èyí wà lábàtà fi dé o. Akíkí tó gbé kìíní sí ẹlẹ́nu. Kí gbé sílẹ̀. Ọmọ jayéjayé ẹjọ́ jayé. Jayé la kí ń jẹ ọ̀rọ̀ ikú náà sọ yóò. Ọ̀rọ̀ ikú ni. Ọ̀rọ̀ ikú náà sọ yóò. Ọ̀rọ̀ ikú ni. It's a death indeed. Tí n bá ṣe pé. Akin ó dẹ̀ bẹ̀ jẹ́ ká kówó fún mọ́mí ẹ̀. Ẹjọ́ rẹ̀ mi. Èmi. Ìgbọ́n ikú jọ mi lójú. Bẹ́ẹ̀ni. Bàbá máa jẹ́ nífà. Ẹsẹ̀ òkò kú. Ọ̀kárẹ̀. Bàbá wọn fà á. Pẹ̀lú tí mo jẹ yìí, mo ti lágbára láti bá wọn jà. Nígbà tó ẹgbẹ́ mi bá gbé tí mo lọ tọ́ wọn bí wọn. Á dàbí tèkó ọjọ́ sí. A máa kọ̀ọ̀kan pọ̀. Ló gbà tó. Mo bẹ̀rẹ̀ máa kọ̀ọ̀kan pọ̀. 2 million naira. Ṣebí Yakin ni? Èsì wa lọ bá fọ. 2 million naira. Ṣebí Yakin ni? Má wọrí. A máa fún Yakin 2 million naira. Sọ ẹ̀rẹ̀ yẹn mọ́ bí má jẹ́ kán. Sọ ẹ̀rẹ̀ yẹn mọ́ bí. Lákọ̀ bí ara ẹni sáré ayé forí jálé agbọ́n má lọ fàfà kó fà ó. Lákọ̀ bí ara ohun ọwọ́ mi ò tó máa fi gọ̀ǹgọ̀ fà á. Lákọ̀ bí ara èèmọ́dé. Lákọ̀ bí ara ó kọjú tolú ọ̀rọ̀ ó sáré ayé lákọ̀ lákọ̀. Iwájú òṣè lọ o tún dúpẹ́ kí ló tún dúpẹ́. Ajọ́ wà fúnra wa ni. Àwọn adé ká máa kúndùn wa ó yẹ ká máa ká sọ ẹdọ òòsà ká máa bọ ẹ báyìí. Àbí. Àwọn adé ká máa dọ̀bálẹ̀ ká máa rábàbà ó mórè tó ṣe fún wa ni. Orin ńlá ló ṣe wà. Èló ní àròyìn nínú oore tí a kì í ṣe. Èló ní àròyìn nínú oore tí a kì í ṣe. Oore rẹ̀ máa pọ̀ ó ju yanrìn òkun lọ. Akin mélòó ní àròyìn àfi ká ṣàmọ̀ dúpẹ́. Thank you. Mélòó ní àròyìn àfi ká ṣàmọ̀ dúpẹ́ dídé. Ìwọ tó fẹ́ lọ kú fún wa. Àbí tó fẹ́ di Jésù fún wa. Jésù wà ní ẹ báyìí láti bò yìí. Ibo la lọ. Ọ̀dọ̀ bàbá yá. Ọ̀dọ̀ bàbá yá. Ọ̀dọ̀ bàbá. Ọ̀dọ̀ bàbá yá. Ọ̀dọ̀ bàbá. Bàbá. Ọ̀dọ̀ bàbá. Bẹ́ẹ̀ni ọ̀dọ̀ bàbá yá. Ẹ kárí ẹkún ẹkú àfọmọnìyàn sí ojú yín tí mò ń wò yìí mo rí pàdé ti dé. Àbẹ́ẹ̀ni bàbá ẹ rí pé ẹ̀rín akọ ló ń jáde lẹ́nu mi. Ọ̀la ti dé ẹ kárí. Ṣé arákùnrin tí ẹ ti tẹ̀nú dáadáa ni? Akin ọ̀rẹ́ ìmùlẹ̀ wa ni láti kékeré. Kódà fúnra ẹ̀ báyìí ló sọ pé òun máa bá wa ṣe. Ẹ kárí. Mo fẹ́ kẹ́ ẹ rántí pé mo sọ fún yín ẹ gbọ́dọ̀ fipá múyàn pé kó wá bá yín kó ẹni tó finú fídọ̀ tínú rẹ̀ dùn ló gbọ́dọ̀ bá yín kówó yìí o báàgì ò ló ṣe sọnù. Bàbá a dà fún yín jẹ́rí wọ́n fi tipátipá mú mi wá ni. Wọ́n wọ́ mi tipátikúkù náà fi wọ́ mi débí. Agídí náà wèrè fi mú ẹ̀yìn ọ̀rẹ́ mi nítorí fùfú díẹ̀ àtẹ̀yẹ kékeré ẹ fẹ́ pa mí. Mo rò pé nínú ṣe ni o agídí báyìí náà fi wọ́ mi. Is this a prank? Mo rò pé ìṣeré ni náà ṣe. Is this a prank? Ṣọgbẹ́ kámẹ́rà ti bí ni? No, àwa la mú ẹ débi. Ó bí pé ṣé mo lè kú nítorí fùfú ni? Fùfú. Bàbá ẹ jọ̀ọ́ ẹ máa wò mí o ẹ máa wò mí o. Tó bá jẹ́ pé mo mọ̀ wípé kíní òótọ́ ni màá ní kó gbé mi lọ sí ìlú òyìnbó kí n lọ lo 2 weeks. Nínú òyìnbó ẹ wá fẹ́ pa mí nítorí fùfú. Ní last day. Fùfú kékeré. Nítorí fùfú kékeré. Akin. Nítorí fùfú kékeré àtẹ̀ràn díẹ̀ ẹ sì fẹ́ pa mí ẹ̀yàn rẹ̀ mi. Akin o sì bẹ̀rù ọlọ́gbọ́n bẹ̀rù ọjọ́ àti sùn tí mo ní mo máa fún mọ́mí ẹ̀ ní 2 million naira mo tún máa ra mọ́tò fún mọ́mí ẹ̀ mo máa kọ́lé fún wọn tó lè rẹ pé nítorí pé mo máa tọ́jú mọ́mí ẹ̀ pé o fira rẹ lẹ̀. Láì mi mọ̀. Ẹgbẹ́ gbogbo owó tó wọ́rọ̀ tẹ̀ bá ká kí ló mú yín kí lẹ fi ń ṣeré yìí sọ fún mo ti sọ fún ẹ fẹ́ fagídí mi kó wá kó. Agídí ni
ṣé mi ò bí ẹ sọ fún mi ẹ fi dá mi lójú pé ìrọ̀rùn ni ó jẹ́ ṣé ìrọ̀rùn lélẹ̀ wọ́n arákùnrin mo dìde lẹ̀. ẹ ṣeun bàbá. jẹ́ kí n máa wà pẹ́ fún mi. bàbá tó lọ. ọbẹ̀ méje ká èmi máa ṣe bàbá. ọbẹ̀ méje ká kí n lò. tí kí n wá mú ní tipátipá. bàbá ọ̀gá kiri tipátipá ó jẹ́ bàbá ó jẹ́ mú márùn. ẹ̀yin wọ̀nyí bàbá ẹ mọ nǹkan kan. ẹ wo akíbọ̀lọ́jà. gbogbo ìgbìyànjú yín láti lẹ̀ tí mo ti ń ṣe wàhálà tí mo ti ń ṣàbọ̀ ó wá di pé ṣe báyìí ẹ fẹ́ fi só kínkín ẹ fẹ́ fi bàtí jẹ́. ẹ wo bóyá bí ẹ bá mọ nǹkan tí mo ti ṣe fún yín ẹ lò. ajé ńlá ń wò yìí o ògúngún nìṣọ oníṣọ ibòjì iṣẹ́ tẹ́ ẹ rán mi mo ti jẹ́ ta ni wàá kó wò yìí nínú ẹ̀yìn méjèèjì. gbẹgẹgẹ bẹ́ẹ̀ sì mọ̀ wípé ẹni tó bá ti kówó ẹ̀mí ẹ̀ ó lọ sí bó bá dé ìwọ lóko dákun tọ́jú àwọn ẹbí rẹ̀ dáadáa. màá tọ́jú wọn bó bá dé ìwọ náà lóko náà kí ìwọ náà tọ́jú ẹbí rẹ̀ dáadáa ta lóko náà yìí. bàbá kò sí ṣíṣe kò sáì ṣe. o ṣe ọ̀rẹ́ mi ayé àdá. àti láwọn tí rẹ̀ náà ṣẹlẹ̀ sí i. ó simple ṣe bẹ́ẹ̀ mi àti ẹ̀ lọ́rẹ́ ọ̀rẹ́ mi dáadáa ni ọ̀rẹ́ tinútinú ni. kò lè bàjẹ́ fún ẹ. ọ̀rẹ́ tinútinú ni nǹkan tó kàn ṣẹlẹ̀ ni pé ẹni tó máa ṣe kíni ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó ti bímọ. àbí kí lẹ́ni mo sọ bàbá bí mo ṣe wà bí mo ṣe wà mi ò tí ì bí ọmọ ẹyọ kan sáyé ọ̀rẹ́ mi ti bímọ ọ̀rẹ́ mi ti bímọ. kí nǹkan jẹ. délé mo bẹ̀ẹ́ lórúkọ Ọlọ́run kówó yìí àtọmọ àti ìyàwó máa tọ́jú wọn máa sọ ẹbí yín dolówó owó ló kúnnù kínní. ṣé ibi jíjẹ tó ní sí mi mọ̀ lélẹ̀ ẹ́ bọ́ọ̀dẹ ibi jíjẹ tó ní sí mi ibi tó mọ̀ lè. wow sorry excuse tó mú wá pé o ti bímọ ìyẹn gangan ló máa fún ẹ ní rísìn láti sacrifice ara ẹ fẹ́ mi ọmọ kèmí ti bí mẹ́mí dì níyàwó ṣé n bá bọ́ mọ́lẹ̀ fìyàwó mi nìkan kó má dáràn ni. gbẹ́gbẹ́gbẹ́ àwọn ìsìn ni kó tó dá ní àgbàdì ni tọ́tọ́ ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ́ bí ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ́ ara owó ti padà. lọ fún yín bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ènìyàn ìmúlùkọ́ ayé yín ni bẹ́ẹ̀ jẹ́ jẹ́rìí ohun tó lọ yìí ẹgbẹ́ pé padà láàrin bá bílí kíkọ́ gbàmú mo ti lè gbàmú mo fẹ́ kọ́ lọ kí ara ti fún. ẹ bá wa pè padà ó ti ṣe tó bá bílí jọ̀rọ̀ mi. ó lọ pè padà ẹ fowó padà. ẹ mọ nǹkan tẹ̀ ṣe ó ti ya wèrè kí ipe owó tó ti lọ ẹ ti rí babaláwo tẹ́ máa forí ẹ̀ máa gbọ́ pẹ̀ tí ò mọ nǹkan tẹ́ ń ṣe akíndánidání owó tó lọ yìí àlọ́ rámirámi là ń rí àbọ̀ rẹ̀ ó ti lọ́nu. ẹyẹ mi ó ti lọ́nu. ọjọ́ méje ni mo fi fún yín. ẹ ti wọ́n tó wọ́n tó lọ́kàn. mo ti wá sọ fún yín pé lóko kíákíá. ẹ wá ń dàpọ̀ tó ọ̀rọ̀ sọ. ó yá ẹ fẹ́ lẹ kí tó lajú. èmi lè kí ìdúró lẹ́jú. àbákú náà ṣe wúrẹ́ bẹ́ẹ̀ ṣe bákúnú. bẹ́ẹ̀ mo sọ fún yín. kí lẹ jẹ pé mi ò fà yín létí tó ni ṣé mi ò kìlọ̀ fún yín tó pé ẹni tó jẹun náà pàtàkì ní kò ń gbẹnu àìké ẹ kọjá ọgbọ́n yẹn ní ẹ̀sì ẹ wá ń sunkún ẹ̀yin ilẹ̀ fẹ́ lọ́rọ̀ bẹ́ẹ̀ ṣe bá kúnnú o torí mo kìlọ̀ fún yín tó wípé kẹ́ ẹ ní sùúrù ajé ń bọ̀ wá owó ń bọ̀ wá fún yín ẹni rárá owó gbóná lẹ̀ ń fẹ́ owó gbóná wá dé tán ẹ lè fún tútù pàdé rẹ̀ kò ní iná fún yín ẹ wo bẹ́ẹ̀ ṣe bá kúnnú bẹ́ẹ̀ mo sọ fún yín yóò kọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń sáré wàràwàrà ajé kíákíákíákíá tó jẹ́ pé ẹ lè gbé bàbá yín ìyá yín kẹ́ ẹ gbé sowó yóò kọ́ yín lọ́gbọ́n bẹ́ẹ̀ mo sọ. Lákọ 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 bí ara lákọ bí ara.